dáàdì mi ibi ń kọ́ra ẹ̀yin mo máa bá sọ̀rọ̀ báyìí K1 ọmọ yín ni a lè pẹ̀ yín méjèèjì pọ̀ láyé ẹ lè máa ṣe bí àgbàlagbà ẹ lọ bá ọmọ yín lé kó kàn mí mo dẹ̀ fún yín ní ọ̀sẹ̀ kan mi ò pàṣẹ fún yín dáàdì mi èmi fún yín gẹ́gẹ́ bá àwọn fásitì ẹ̀rọ mi wá kí wọ́n rán mi wá bí ni ìdílé wá fúnra mi wá sọ̀rọ̀ wọ́n ní kí n sọ fún yín pé àwọn fún yín ní 1 week kẹ́ ẹ lọ bá Wasiu Ayinde fúnra ara yín. ọ̀tá lọ gbá bọ́ wá ó fẹ́ ká sunkún ọ̀tá lọ gbá bọ́ wá ó fẹ́ ká sunkún ọlọ́dọ́jú tí wọ́n ò ayé kò yọ ọ̀tá lọ gbá bọ́ wá ó fẹ́ ká sunkún ọ̀tá lọ gbá bọ́ wá ó fẹ́ ká sunkún ọlọ́dọ́jú tí wọ́n ò ayé kò yọ wọ́n ti kó wọn jọ bí méjì bí mẹ́ta bí mẹ́rin wọ́n máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ ìyẹn nínú àdúgbò nínú street wọ́n máa ṣe ẹ̀ka àrítẹnimọ̀ wí wọ́n ti fà pàdé wọ́n ti fi bo tí wọ́n mọ́lẹ̀ Jídé kan tó jẹ́ mi ká máa tẹ̀bà láláì rọ́pẹ́ o ẹgbọ́n sírò ìdá o kò máa dà ọ̀tá lọ gbá bọ́ wá fẹ́ ká sunkún ọ̀rọ̀ ọ̀tá lọ gbá bọ́ wá wọ́n fẹ́ ká sunkún ọlọ́dọ́jú tí wọ́n ayé ẹkùn òyò. Orúkọ mi kò pọ̀ long ló kéré jù láyé Muhammadu Soliudeen Ọlájídé Àkànní tó jẹ́ olórin àgbáyé Mr Peacemaker ikú bàbá Mercy ó lọ fà. Inú mi dùn torí mo jọmọ Ìlọrin inú mi dùn torí mo jọmọ Kwara o ìlú tó ń jẹ́ wàrà tó ń fi kéwú ṣọlá small mẹ́ka lẹ́rìn yẹn tẹ̀bá délú Nàìjà o àmọ́ bọ́n pè mí lọ́mọ Mushin o èmi àwọ̀ àbí ọmọ Mushin ni tó bá ń pè mí lọ́mọ Mushin èmi àwọ̀ àbí ọmọ Mushin Mushin ládùúgbò títí jáde wá mi ò ní fi wọn sílẹ̀ títí láì Mushin ládùúgbò tí mo ti jáde wá o èmi ò ní fi wọn títí láì o wọ́n wá ń pè mí lọ́mọ Mushin máa claim ẹ̀ àbí ọmọ Kwara ni mi ní ìlú Ìlọrin dádì mi Ìlọrin mọ́mì mi Ìlọrin that is to say original ọmọ Ìlọrin tó jẹ́ capital of Kwara state wọ́n Mushin mo dàgbà sí Mushin àjínà ọlọ́nṣogo ni mo dàgbà sí gbogbo olóṣà ìdí òro ìlú péjú ara Mushin ni kápá ọ̀nà Òṣòdì ó dé Mushin bí kìí láàrin Òṣòdì náà ló wà lásà ìfún ó lọ sọ́lọ̀ gan Mushin náà ni olódé Èjìgbò àpọ́nlé ní Èjìgbò Mushin náà dà Mushin náà gbọ́n wà Mushin lọ fà ibẹ̀ ni olórin ńláńlá ti ń jáde tó ti ń gbọ́ tó ti ń dìtẹ́tì olórin dádì mi number 1 Fuji kí ọlọ́mọ wa Fuji wọn RIP bá mi Síkírù Dr. Síkírù Àyìndé Barrister ọlọ́mọ àforíjì wọn Mushin ni wọn kò ní sáyìn dá kébé Kwara dádì mi aláyé kọjá ìdá kébé Kwara àwọn náà gbé Mushin dáadáa láti Òyìnbó náà ti wá ìbùtí mẹ́ta àbọ̀ tí Mushin náà ti kí n kọ sáyìn dé láti Èkó wọn bá sí Mushin láyé lérò lọ́dọ̀ Barrister so àwọn ọmọ Mushin ni wọn ìfún Màláíkà ọmọ Mushin ni kókó tó wà ń bẹ Ṣínà Àkànní ààrẹ olóńdá Mushin Pasuma Wonder ọ̀gá ńlá Ìbàdàn ọ̀gá mi number 1 ọ̀gá ọmọ Mushin sọ ní tẹ́lẹ̀ sọ́kàn lọ́n foríjì wọn tẹ̀kọ̀ báyà kùn ní ọlọ́run foríjì wọn àmọ́ ọmọ Mushin pọ̀ gan-an abáyínká máa kà wọ́n ìyìn ilé aṣú. wọ́n jẹ́ lóòótọ́ èèyàn ni tó ilé ayé tó bá ní kó pákéjì ààrẹ tó tún sọ́ọ́ ní nǹkan mímẹ́ lọ́wọ́ tó bá ní ológun sìn ológun ayẹta wọ́n máa fi bọ́ndọ̀ ẹ̀wọ̀ àwọn àgbọ̀n ilé káàkiri wọn kò tí ìbò ológun ayẹta ni ẹjẹ́ àdán wò lára ẹ̀ bá ní èmi sẹ́wọ̀ mo lọ skul gan o ò dáràn o fún wa bí àwọn òṣìṣẹ́ kan lọ́wọ́ ẹ̀ wàá ṣe mistake o náà pè ní olùtàbọ̀n tàbọ̀n ni àwọn ibi tó wà sọ èmi ò lọ skul o onífìdí ò lè lọ skul tẹ́yìn gbọ́ iṣẹ́ òun ìwé kò lè kẹ́kọ̀ọ́ láì lọ skul dáadáa wọ́n lọ skul ní parí ẹ̀ ni kékeré láti ní mo ti ń kọrin mo tọrọ ẹ̀pù fara mi mo kiri báyìí tí mo lanu báyìí mo láìkì orin
mo like máa ṣe comedy máa ṣe ẹ̀fẹ̀ orin mo like jù wọ́n mi tó bá fún mi lọ́mọ wọ́n mi tún like orin pé máa kọ́ gbọ́ orin fún mi pé máa play orin báyìí 98 ni tí máa play orin báyìí tí mo kọ́ tí kí n play fún mi 98 tí mo gbọ́ ikú pa Àjíwá ìdè Àyìnlá ọmọ wúrà wọn anigilaje Àyìnlá o egun mọ gají pàìlẹ̀ ọmọ wúrà lọ́wọ́ ìsà ló kọ́ síkàdé bá ìsà dókítà síkàdé bá ìsà ọlọ́run àpò ìjì wọn àwọn ni wọ́n jẹ́ kára máa kọ́ mi lẹ́nu ìlú wọ́n pọ̀ sọ́ni tí wọ́n kí ìgbà àwọn ọlọ́run gbẹ́nu wọn ṣàṣẹ pẹ̀lú ọ̀rẹ́ wọn Láti Kọ́láwọlé Àyìnlá kọ́ni tí kébí ń pọ́ra my daddy kẹ́ẹ̀pẹ́ láyò tó dọ́rí ọmọ wọn kéèké wà ní ọtí mi táwọn náà dẹ̀ tí wọ́n sìn wọn ló fi jèrè lẹ́nu kó tó wá di pé fújì fún ká ó fújì wá lóun kàwé tó ń púfà rẹ̀ fún yín ìrọ̀ ló ń gbà wọ́n tó ń kàwé gan ìgbà tó ti ń ka ìwé títí sẹ́yìn bá bẹ̀rẹ̀ ó lè ráyè kí jẹ́mi mo tọ́ bí mi ní tó ti di 98 mo wà ní 10 years kọ́ ẹ̀ ok no 6 years in 98 mo ti pé 51 years báyìí tí mo ti wà ní school mo ti ń like orin ṣé mi máa lẹ́mi ò fún ìwé gan tó orin gan ẹgbàgbé ẹ̀ ìwé tó ń gbàgbé máa kí náà ń wí gan kò ń yé mi fọ́nà gbogbo báyìí bírèkì báyìí ariwo tó bá bẹ́ẹ̀ ni mẹ́ta àwọn fáǹsì mi à ń lọ pàbí kẹta bá ti máa compose orin tiwa ni ọlọ́kàn ṣàánú wa kò mọ̀ wọ́tá mọ̀ a parí secondary school àgbìyànjú gbọ́tọ́ lè dípá náà dàgbà táwọn wọnú ayé là ń bá wọn tí wọ́n ka ìwé yẹn à ń pè wọ́n mọ́ra àná ti ní ẹ̀ tó kàwé báyìí ṣùgbọ́n ẹ̀kẹ́ ló ń ka ìfẹ́ sí láti bẹ̀rẹ̀ wọ́n á pè kọ́ ẹgbẹ́ parí ọ̀rọ̀ gbà nígbà tó pọ̀ ní tọ́lọ́ ní kó dáa fún ló ń fi school package ẹ̀ kó lè tó ẹjọ́ èdè náà ni o tí wọ́n ní kó wá sọ ọ̀rọ̀ ìwé ọ̀tọ̀ òyìnbó ọ̀tọ̀ ẹlẹ́mìí lọ school rárá bó tún báyé bí wọ́n ti ń fi òyìnbó yẹn bá a sọ̀rọ̀ ó máa gbọ́ òyìnbó ó máa base London sí ní England tó kàwé ara wà gbọ́ òyìnbó torí language ni òyìnbó ìwé ni ẹ̀kọ́ báyé ń báyàn sọ̀rọ̀ ojú ìsìn ó yẹ kó fọ́nù náà ìwé ló ká mọ̀ bẹ́ẹ̀ láti wọn yóò dá kí n change ẹ̀ ẹ̀yà àwọn bàbá wa tó ń kàwé wọ́n lè wọ aṣọ tó ń yẹ lára ewúrẹ́ àwọn náà pé ara àgbò tó máa ń ya awọ wọ́n lè fi wọ́n aṣọ tí wọ́n bí wọn bí wọ́n mọ̀ pé káwọn ra aṣọ ìgbà tó lè gbé ìwé dé tí ìwé dé táwọn olówó bá wa tán ìyẹn nínú nàìjíríà náà nílùú wọn ń gbà yẹn ọmọ wọn ní ìwé nìyà wọ́n fi wí bóra ní ìwé wọn pé ẹ lajú ìwé ló yẹ kí wọ́n expose ìwé tí mo ṣe ń sìn báyìí ìwé ló fà mo wà education tí mo ní àwọn tó kàwé mo súnmọ́ wọn nínú ẹ̀dẹ̀ tí a ti lọ nílànà òwe yẹn díẹ̀ ẹ̀kọ́ ní ìwé mo wá sí bísìn mo ti múra ẹ̀kọ́ ló ń jẹ́ kí n múra báyìí fífi wọn ẹ̀sìn mi tó bá rí ẹ ó lè gbọ́dá tí ò bára wọn mú kó wọn lóun gbọ́ program nígbà tí ò lẹ́kọ̀ọ́ kí ìwé yẹn ò hàn lára ẹ̀ ìwé hàn lára wa yìí la ṣe ń ṣe bá ṣe ń ṣe àwọn olóyìn náà tó kú àwọn olóyìn tó wà ń tà sí ọ̀pọ̀ ti kàwé ìwé ẹ̀ kí nǹkan wá ní ìtumọ̀ ìwé dá ẹgbẹ́ ló ń kàwé wọ fújì o ìwọ̀n tá a kà ká tó sá lọ máa kọrin láti mọ̀ bọ́tà wá kọrin lọ làwọn á rí pé aláti need education àwọn tẹ̀síwájú. Pé màá ti kọ́kọ́ di máìkì nù máìkì dí mẹ́rin gan-an nígbà tí wọ́n ń ṣeré náà ni ìgbà yẹn mọ́mọ́ mi wà ní Kánò gbà yẹn mo bá wọn ní Kánò ilẹ̀ Haúsá ní 1988 ní nǹkan láti kékeré mo ní kọ ọgbẹ́ yẹn fáfànà mi nìyẹn mo fi ń gbádùn ara mi mo dé Kánò wọn kì í fi Kánò Kúrò Àṣàbí ní Kánò mo ṣe sábò gèrè nígbà yẹn even lọ skul Kánò yẹn bí ọdún méjì ìgbà tí wọ́n dìgbò lẹ́bàá àwọn ọ̀rẹ́ mi máa pọ̀ àbí lábẹ́ igi kan bẹ́ẹ̀ máa ṣe rí àṣà wọ́n máa sọ pé ní ẹ̀rẹ́ ọmọ Èkó lèmi gbogbo àwọn sínú àkọ́ ní nǹkan kan lèmi ti gbọ́ Àṣàyàndé èmi ti gbọ́ wọn lẹ́kọ̀ọ́ máa ń wí ni wọn a bá ń ṣe bí orílẹ̀-èdè àtúntẹ̀ ẹ̀ máa ní ẹgbẹ́ máa kọ́ ni wọ́n ń gbàdíjọ́ ọdún tún àwẹ̀ o a máa gba instrument ẹ tó bá ti win ló máa kọrin o ẹ má bínú ẹ má tẹ̀lé ní o tó bá parí eré olùgbé máìkì fún yín o èmi mo win ni o torí mi Ọlọ́run fún mi lẹ́bùn ẹ̀ mo dẹ̀ win dẹ̀ díjọ́ yẹn wọ́n gba instrument gba ẹgbẹ́ omele náà ń lo keyboard ń gbà yẹn omele ni tó wà ní fomele bẹ̀rẹ̀ fújì ó kọrin o tí wàá control omele
kọ́ọ̀dù bàtà gbúdúgbúdú ìyáàlú á kọ̀ǹtró wọn gbẹ́gàn àti máa lo keyboard nígbà yẹn pẹ̀lú sars gbẹ̀gùn tí ìgbìtọ́ ti máa wọlé mo dẹ̀ kọ́ mo yege mo ti ní ó dà pé iṣẹ́ yọ wọ́n pọ́n mi lé àwọn èèyàn náwó wọn wá ókè ọ̀nà mi ní kí ní ìwọ̀n wọn padà sí Èkó so mo mọ̀ mi náà padà sí Èkó báyìí bá lọ nìyẹn láti gbà yẹn bá lọ bọ̀ tí ìjọra wọn náà o bọ̀ tó máa di 1990 náà ó wá sí ń ṣe kábàkábà tó di 1991 92 ròdà wọn bí kan Lúpéjú yẹn ó kọ́ṣẹ́ printing press o iṣẹ́ ìmú lọ ń ṣe níbẹ̀ Lúpéjú ni mo ṣe tó bá ti wá ṣe machine báyìí gbàngbà machine yẹn máa kọ́ mi tẹ́lẹ̀ mi ì jẹ́ kó ń sinmi ní ọ́fíìsì yẹn wọ́n ti gbà pé lórí ilé ọ̀gá wa tó wá jẹ́ ọ̀gá wa ń pè ní àárín ọlọ́run àmì lọ́rẹ̀ ẹ̀mí àárín mi yẹn ló wá jọ́kọ̀ mọ́ ṣẹ́ lọ́wọ́ wọ́n wà lẹ́yìn mi ní machine ìbọn ń dùn ẹ̀mí ṣe odidi ìlú mi nìyẹn wá bí machine yẹn kọ́ ni lọ àṣé máa wù mí bẹ́ẹ̀ jíjọ́ máa wù mí bẹ́ẹ̀ máa bẹ́ wúlẹ̀ mú ilẹ̀ sanra kọ́lá mo ti rà báyìí gan lójú mi báyìí ìgbà yẹn dàbí kíkẹ́ ọkọ mi lọ́wọ́ ẹ̀kọ́ sọ mọ́nì báyìí mo ṣe rí ni bí atẹ́gùn ni ọ̀gá yẹn ni pé ọkọ̀ ni ṣọ́ọ̀pù ni ó mú ní gangan o àṣọ́dà ìbẹ́ kóbá rẹ̀ ni yíyá ló kóbá rẹ̀ o ó lè kóbá rẹ̀ ó rẹ̀ pè mí ni níbi àbújá ló ti lù sí mi bẹ́ẹ̀ ni ó bá di jọ́ ọ̀tún àwọn ègé wọ́n yàtọ̀ sí níwájú ṣọ́ọ̀bù ó máa pè mí o àfẹ́ abẹ́lé mọ́ gbàmí wà sálọ lọ́sọ̀gbèsè ilé kan alóńdọ̀ pàṣẹ kan kíríkan ò ní dúró aṣẹ́ àkọ́lé kan kúkú já mọ́nú ẹ̀ ó máa kọ inú ọlọ́run bá ń gbọ́ wọ́n lè ṣe pósítà fún mi wọ́n á lẹ̀ káàkiri gbogbo àdúgbò ṣèwọ́n yẹn ni pósítà káàkiri àdúgbò àwọn ọmọdé kan máa kí ẹ̀rọ wọn ti di sára mo plé nìyẹn o ṣe rí tá a parí eré báyìí yọ kìkì mi ò ráyè mọ́ wọn á gbé ṣóò fún mi ṣé mo ń lọ ṣóò látàná mo ti rò pé Friday àgbàdo pé máa ń pọ̀ gan ṣóò máa ń pọ̀ báyìí Friday Saturday Sunday gbọ́ lọ ṣóò mi ráyè gbogbo ọ̀sẹ̀tì mẹ́ta yẹn máa lọ tó bá dìgbà Monday àgùkùtù èmi ò ráyè máa ti máa sùn àti rẹ̀ mi ẹgbẹ̀rún kùrìkùrì sí fóònù gbà ẹ́ wọn tán ìjọ méjì mi ni wọ́n máa wá jẹ́ kẹta ọ̀gá ni wọ́n máa fẹ́ lù mí àwọn tán àmìlẹ̀ ọ̀gá máa ní ẹ̀fí èmi mo fà á o èmi mo ní kó máa kọ ní táyé fi rí o wọ́n ti ń pele lẹ́yìn nìyẹn àti pé èmi wà lóbi iṣẹ́ mọ́ díẹ̀ ní orin mo fi ń jẹun láti 1991 so máa sọ kí mo bẹ̀rẹ̀ orin 1990 ọ̀rẹ́ sọ kí mo bẹ̀rẹ̀ full music ní 1990 kan calculate ẹ̀ gbogbo 96 mo bẹ̀rẹ̀ gbogbo 86 mo bẹ̀rẹ̀ orin yẹn ọmọ kékeré ní 86 ọmọ 6 years kò mọ tó ń ṣe ní màá ṣe yẹ mọ́jọ́ fújì tiẹ̀ ó ń dàmà rẹ̀ ni ọlùmọ́jí mo jí wéré dáadáa ní àwẹ̀ mi ò ká orí mi sọ pé mo fi ń ṣe mo mú ìgbowó ń bẹ̀ tán ló fún wa gan wọ́n fi wá gbowó ni láwọn tó gbé wà lọ́wọ́ gbowó rí wa rò mọ́ 1990 ni mo wò pé mo fẹ́ máa gbowó mi ní ẹ̀ ti di olórin ayé lọ́dún 1994 ni mo dúró ní àbá 45 olórí àbá wọlé stein wá bẹ̀rẹ̀ sí ní lọ légbègbè ìríkò àdúgbò kò tí ì lọ sí gbogbo àgbáyé gbọ́tọ́ dẹ̀ bàbá mi ṣe ọba orin Alhaji Saheed Òṣùpá Àyìnlá Akóredé ní èdè bá sọ̀rọ̀ Òṣùpá láyé torí ó wà náà àwọn èèyàn tó tàn mọ́lẹ̀ ìràwọ̀ mi tó ní ẹ̀rọ jẹ́ olórin àgbáyé kìí ṣe olórin àbá ṣe tó jẹ́ iná mo dẹ̀ kílẹ̀ wọn lórí kí mo tún wá gbogbo tó yá àtúnbá lọ Pasuma gbà yẹn a ní understanding lórí kí lọ gba àgbáyé yẹn ṣe pé nǹkan burúkú gbà mí ó máa ń pa eré fún yàn ajá nílé mo gba ìwà níta mo tún di ọ̀gá rẹ̀ máa ti ọ̀gá ńlá díẹ̀ ní bó ṣe ń lọ nìyẹn tí ọ̀nà dẹ̀ máa ń fi àṣẹ sí tàbí pẹ̀lú Ọlọ́run. Iṣẹ́ orin kò ṣe eré orin o iṣẹ́ orin ni o ẹ̀kọ́ kọ́ lè kọ́ ní olórin àti wàá mú orin yẹn náà àwọn máa kọ́mẹ̀ntì lè fúnra wọn. ó ní nínú gbogbo iṣẹ́ fújì ni ò ìsì o ó kàn jẹ́ ibi tó bá lé là ń bọ́ ọmọ ọkùnrin ẹ̀ tó kọ ẹ̀ máa ti mọ̀ iṣẹ́ orin ló ní agbára jù. àwọn sẹ́ẹ̀tì mi wàláì mi ti kú ní ìdọ́nà ó ta kú wàláì mo tún lórí ẹ̀kọ́ pé mi pé Jídé jókòó èmi ò kọ́ ni mọ́ mi ní kílódé ó lóun ò kọ́ mọ́ iṣẹ́ òun ò máa fèsì ẹ̀ ó lè fèsì ẹ̀ òun jẹun lóòótọ́ ó lè má lówó ó jẹun pé èmi fèsì ẹ̀ àwọn tó dẹ̀ kù nígbà yẹn tí mo lè rántí nígbà tí mo
àwọn sẹ́ẹ̀tì mi mi ò gbé mo lè sọ sẹ́ẹ̀tì mi torí ìgbà yẹn le díẹ̀ tí mi ti quit tọ́lẹ̀ ń dárúkọ wọn kò ní ìtumọ̀ ìmílẹ̀ ti kú ọ̀nà àforíjì wọn. bọ́tà àwọn kan wọ́n tẹ́ pé ní mo ṣí wọ́n pẹ́ nìkan ní suya àbí delegation ọlọ́wà àforíjì wọn ọ̀gá mi ni ní ọjọ́ orí ó senior mi o mo bá nídìí iṣẹ́ orin mi o mo claim tó kékeré ìgbà wọn ni mo dé ẹ̀ńtà wí náà ó ń claim Pasuma lẹ́gbọ̀n òun ni o lẹ́gbẹ̀ẹ́ claim ẹ̀ nìyẹn ó lè jì mí náà lọ even ní music career ní ọjọ́ orí ó jì mí lọ kóyà mi ń pèlè kọ́ tó fi kú ẹgbẹ̀gbẹ̀ máa ń pè bọ̀ mo claim ẹ̀ pé àjọ wà ń gbà yẹn wọ́n pẹ̀lú kan ní Súlè Àlàní Jápátá bọ̀dá mi gidi ní fún àbúrò tó bí tẹ̀lé lólùlù fún mi nígbà yẹn lọ́wọ́ àforíjì àwọn tí mo lè sọ pé mo bá wọn bẹ́ẹ̀ nìyẹn Jàfójó ní Mushin Pasuma lóhùn kan báyìí àwọn náà wò ní sẹ́lọ̀ Pasuma ní Mushin Jàfójó ẹnu Súlè Jápátá ní sẹ́lọ̀ Pasuma wọ́n pọ̀ bẹ́ẹ̀ bọ̀ tí wọ́n ṣe ṣó gbé flower òun ló gba first Jápátá yẹn náà ìfún ní second Pasuma ní gbé flower wọ́n bẹ̀rẹ̀ wọ́n ní Taofik Alabi ó wà ní Kétu ó mọ̀ láti Mushin gbà yẹn ó máa ń pè ní má gọjọ sàn pàṣẹ ló ń lò ń gbà yẹn mi ò gbúrò ẹ̀ mọ́ sí tó bá sì wà láyé ẹ tó bá ń gbọ́rọ̀ mi kó wọ́n bá mi sọ fún pé mo sì ń rántí ẹ̀ o mọ̀ pé kò lè kú tí gbọ́ kú báyìí ọlọ́wọ́ ajẹ́kẹ́ mi ẹ̀ gùn dáadáa so ọ̀pẹ̀lẹ̀ kan náà ní Paso Tìrẹ Kazeem Aremu iye fún ọ̀rẹ́ mi ni o mo ṣe mọ̀ sí bójú mi lọ ni o nígbà yẹn àmójú orí ara wa àkọ́nbá wa ṣe àtúnbá wa rìn ní àwọn sẹ́ẹ̀tì mi ní musa pọ̀ yìí gbogbo àwọn delegation yẹn àti mọ̀ pé ó jù wà lọ láti bẹ̀rẹ̀ Jápátá ó jù mí lọ even Jàfójó ó ti kú ó jù mí lọ ìgbọ́n àjọ ń ṣe ni ṣé wàá rí Kazeem Aremu yẹn mi mọ̀ pé ó jù mí lọ òun tẹ̀sí wá kúrú gbọ̀gá ọ̀rẹ́ ni wá ọdún yìí ni mo mọ̀ pé ọjọ́ kan Pasuma pv kan wọ́n ló fẹ́ ṣe birthday bí i 55 àbí 56 ní Kazeem 55 56 kí wọ́n yọ 54 àti 55 kúrò nínú 51 ọdún mẹ́rin náà kò ń ṣe kékeré o Kazeem oníyẹn ó jù mí lọ ọ̀rẹ́ ni wá wọ́n pẹ̀lú kan Caribbean ló mà òun ò ṣe Mushin Ajígúnlẹ̀ ni ọ̀rẹ́ mi tí mo láìgẹ̀ gan mo tó máa yá mo lójú orí ẹ̀ pé Caribbean 56 years kò yí sí o dèní mo ń pè lẹ́gbọ̀n báyìí ni o ẹ̀bí lọ́rẹ́ o mo ní Caribbean ní ẹ̀gbọ́n mi ní mo change ẹ̀ ní láti ẹ̀ ní wọ́n jẹ́ ń pè ní orúkọ mọ́ o ó ní àbúrò ẹ̀rọ ọdún márùn-ún wá kéré ni ẹ̀gbọ́n sọ bí tẹ́lẹ̀ gan jù mí lọ bí ọdún kan ayọ̀ ọ̀yọ́ mo wá pọ́nlé ìyẹn ọ̀tọ̀ ó tó di pé àwọn mìíràn dàdé tọ́gbọ́n ti ká àwọn ọ̀rẹ́ mi nìyẹn o wọ́n bá mi ní fíìmù yìí nínú géèmù yìí ní Mushin wọ́n lẹ́yìn tí máa kọrin láti ọ̀dọ̀ wọn náà wá o ibi tí wọ́n wà mi ò mọ̀ o gbogbo tá a bá pàdé wọ́n fi ọ̀rọ̀ mi fún mi ìyẹn tá a bálábà ní bàbá yìí fún Pasuma sọ fún bàbá Pasuma ní gba àwọn olórin wọ́n máa kọ́ abámi lé wọ́n ojú ilé mi fógun wọn alájí ẹjẹ́ àpọ̀ lẹ́yìn kẹrọ ọmọ tẹ máa tọpọ ọmọ lélẹ yìí tó wọn bá pọ̀ fún yàn ètò wa mú yàn sórí yín mọ́nú wọn àwọn kàtígórì mi ni táyé kọ́rẹ́nsì nìbàdàn káfẹ́ sọ náà òun lè tètè ó lè pẹ́ kó tó bẹ̀rẹ̀ orin torí age mate ní gangan ni wàláhì ọ̀rẹ́ mi ni nígbà tí mo mojú orí ẹ̀ pé 74 ni wá méèlì mi ẹ̀ bá lòun gbọ́ mo bójú méjì oṣù méje lọ́wọ́ ẹ̀ 7 months kò ọ̀rẹ́ sì ni wá ní music career mo sí ni ẹ̀ torí pé èyí tí mi ti ń kọrin òun sì ń gbé gbà yẹn ni lẹ́yìn ẹ̀gbọ́n ẹ̀ gbà yẹn Kọ̀mí Jackson mo dẹ̀ mọ́ kí Ìbàdàn yẹn gbẹ́dọ̀ fọdún méjì tí máa wá tí máa lọ Èkó máa lọ fọdún méjì mo gbé so mo ti mọ̀ ọ́n tipẹ́tipẹ́ láti 90s so àwọn kọ̀ọ̀lẹ́jì mi wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn tí ẹgbẹ́ yìí ẹ tó bá lórúkọ tí ó gbà tó lágídí láláyà máa rántí o ibi tí wọ́n ìgbà kan ìbí náà rántí mi mọ̀ wọ́n fẹ́ gbàgbé bàbá wọn láì ṣe mi but last year olóńkọ́ ṣàánú mi ni àánú mo rí gbà ni mo pé 50 years kí ni ẹ̀kan sọ sí mi lọ́kàn kí n bẹ́ẹ̀ ṣe pátì
màá ṣe títí ìwádìí ilé wa báyìí máa ti ṣe mo wá àwọn ọ̀dọ́ pati tí máa bẹ́ẹ̀dì mi kí n bá kọ́ bọ̀jì wàláì kí n lú lánàá ó dé ní bẹ́ẹ̀dì mi ní mo bẹ́ẹ̀ mi ní bájì ìjọ 50 years mi mo dẹ̀ di ó kọ̀ la mo ti gba owó sápò àkáǹtì mi mo wá ní owó àkáǹtì mi mo wá ń sọ mi ò ní jẹ́ láàgbo kan orí mi ti inú ó gba méjìlá ẹ̀mí ìsùn di 1 lóru wọ́n máa tẹ́ẹ̀kì àkáǹtì mi gbà wọ́n lè wá kó nkó mbẹ́ o wọ́n ya wèrè o ní àpò mi owó bẹ̀rẹ̀ mi ní eléyìí tó wà lápò mi 7 bay náà mi ò rádúró mi o nínú àti àgbáyé tó wáyé 7 bay mo ní ó lè lọ mo yìí di mú ìlú 7 bay ọkọ mi di àárọ̀ ni o mo wá sùn ní nǹkan bíi 4:30 mo jí ní 5:30 mo wá ń pe àwọn èèyàn fúnra mi mo kàn pé rí entertainment ni rí àbá ní bàbá mo ní bàbá èdè bẹ́ẹ̀ mo ní wọ́n lè ní yá sí ẹ̀dàkà tiẹ̀ sí mo lè kọ́ wọ́n lè kí padà hello àgbáyé ẹ̀yọ̀ má bínú kí ni péjì yẹn náà mo ní 50 naira mo ní 50,000 ní mo ní 50 years bàbá ní 50 years ẹ máa rí aláàtì 50,000 sí wọ́n sọ ọdún orí mi gẹ́gẹ́ wọ́n lè sẹ́ndì sí mi mo lè di gbàngàn mo lè kí wọ́n ṣe wọ́n náà iṣẹ́ yẹn ara wa ṣe o mo ní abẹ́rẹ́ ọlọ́run mi ò pè wọ́n fún iṣẹ́ o ẹ̀wọ̀n lọ́gbọ̀n iṣẹ́ ti nǹkan ẹ̀ o mi dẹ̀ ní sáà mi dà agolo lọ sílé màláìka ní ọ̀sán ọjọ́ yẹn tó yàtọ̀ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tá a bá màláìka ọ̀rọ̀ wà abẹ́ ṣe pàtí òwò àwọn ọmọ play fún mi o màláìka náà mo ti pè màláìka ní àwọn aláyé mi ní báyìí because ọ̀rẹ́ mi màláìka tẹ̀lé nígbà tí àdágbà tí wọ́n á ń pù fọ́jú orí ara wọn yé ní wákàtí 50 years pé mo ti ní ẹ̀wà ọdún kan àbọ̀ going to 2 years ó jù mí lọ ẹ̀ kí n máa bí ìmọ̀lẹ́ yẹn náà nílẹ̀ Yorùbá 2 years náà ni wọ́n ń bímọ ọ̀lẹ́gbà sọ fún wa pé 50 years yìí gbogbo lórí buká pé ló ṣe ẹ̀dá kan ní àbí kò wà òkè bá ní ẹ̀kan jẹ́ 50 years dáadáa ní kòkàn mi but ó jẹ́ 50 years dáadáa ó dẹ̀ ní ìwà tó ń ṣe ẹ̀gbọ́n dáadáa bàbá dáadáa mo ṣe ń lo ẹ fún mọ̀lẹ́ka ó ní wà ní kíní kan mọ̀lẹ́ka tó bá ti báyìí fún mọ̀lẹ́ka ọgbẹ́ tó pé kò gbà gbọ́ ni òun àkọ́ bá ń lẹ̀ mọ̀lẹ́ka Ọlọ́run fi ìwà Ọlọ́run fi ṣàánú ẹ̀ so ẹ̀sìn mi dá lọ sí mọ̀lẹ́ka tó bẹ́ẹ̀ dì mí lọ́sàn àbá mọ̀lẹ́ka lé o lọ́fíìsì wọn lọ sí Abẹ́òkúta lọ́dọ̀ Ọbásanjọ́ adé pé àdúródé wọn di ìrọ̀lẹ́ èmi ọmọ mi Farouk ìnídà adébẹ̀ngẹ́ a sọ̀rọ̀ gan-an mo wá ní oṣù bẹ́ẹ̀ dì mí níta rẹ̀ mọ̀lẹ́ka wá sí igi sọ dáadáa tó máa ń lé sísí yàn gan wọ́n á ní sẹ́kẹ́ tó gé ó kéré o 50 years yẹ àwa ṣe ní títì kò make sense àwọn òtẹ́ gidi àwa kọ̀ǹpútà ńláńlá kan táyé ń fẹ́ tọ́tọ́ ń gbà fún kó bá a ṣe mo ní mo ti sọ fún rí àárẹ̀ ni kò believe wọ́n tẹ fóònù ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ní o mọ̀ kò bí sí speaker ni ó kàn gbé mi bàbá rí bàbá rẹ̀ àgbáyé wa ń báyìí o wọ́n ṣe bẹ́ẹ̀ di olóòtú rí yín rí àní àti parí ọ̀rọ̀ kì í yẹ set bí ẹ̀rọ amúdéètì bí àwọn ni pé ṣe tó jẹ́ Pasuma lẹ́yìn kó pé gbígbà ayé pè mí pé òun rí àní ṣèbí ní ọmọ tí ọ̀gá ńlá ni Pasuma lẹ́yìn kó pè náà mo ní mo ìfẹ́ ṣe tèmi ní ìyẹn rí àní ọ̀dà bẹ́ẹ̀ bí ọkùnrin lè bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀lẹ́kà ọ̀rẹ́ yìí ni Pasuma ẹ̀gbọ́n yìí ni so àwọn èèyàn ni ó lọ fún ni wọ́n ní ẹ̀rí nǹkan tí mo rí tó kí mọ̀lẹ́kà èmi ló yé ká ṣe one love náà ọmọ mọ̀lẹ́kà sí i àdókùn ìjọba láìlúwà Pasuma àgbèrè pélé lẹ́rẹ́ kò make sense ẹni tó pé ó gbà fún Pasuma láìkẹ́ pé náà kálákà yóò ṣe fọ́kọ̀pù ni tí ó pè Pasuma ní ààyè gbọ́dọ̀ yọ ni wọ́n á pẹ́ ẹ̀dá ẹgbẹ́ náà ṣe ní tí wọ́n ṣe nǹkan ó ṣe fọ́kọ̀pù lẹ́gbẹ̀ẹ́ mi ò pè àwẹ́wẹ́ à ń pọ̀wọ̀ náà lé ní ọjọ́ orí òjò wa lọ bọ̀ ní ọlọ́run ṣàánú ẹ ó gbé ẹ débẹ̀ à ń fẹ́ àwọn ọ̀wọ̀ Pasuma náà ní ìdíkà fún respect lódì ìjà ìgbà tàtẹ́wẹ́ ò sí ọ̀kan bẹ́ẹ̀ táyà pẹ́ sì fún ẹ gangan ìjà wa ni pé ọ̀gá ẹ tó bíldì ayé ẹ tí ò wojú àdúgbò kò wojú Ìlọrin kò wú ẹbí gbọdọgbọdọ lọ́rùn ẹ sí direct ó wá lógo tó wá bẹ̀ sí pa ìtàn yẹn ò gbà ẹ lẹ́nu mo jáde fún pé má sọ bẹ́ẹ̀ mọ́ knockout nígbà tó ń yàgò tó ní ẹ̀yìn tèmi ẹ̀yìn ká ṣe peacemaker Pasuma pọ̀ nìkan pé ọ̀rọ̀ Paso ti dà bí òjijì ẹni tí ò ṣe é sá fún ojoojúmọ́ là ń gé fàánsì àwọn tó fẹ́ wà ń pọ̀ ojoojúmọ́
làǹgé fàázi ó láwọn tó sá lọ nígbà yẹn wọ́n ti padà gé asẹ́tù everything sínú àwọn bínú pé àwọn oníyẹn àṣẹ bẹ́ẹ̀ tí àwọn tó ń bínú yìí àwọn tó ń jẹ́ ìdìmọ̀dàrú ló máa bínú pé wọn ò fẹ́ peace tá a bá ṣe peace tá a bá já káàbùrà wa á lè make owó ọ̀sùnmọ̀ mo ti mú wọn rí o mo make owó wọn wí kí ni mo gbẹ́gbọ́n mi fún mo lọ bẹ̀ wọ́n asẹ́tù tí wọ́n á ṣe ṣẹ́kọ̀ọ́ wájọ play night wọn òun mo fi wá rówó jù wọ́n ti máa kú bá wọn ṣe kí lọ́kọ̀ wọn sí mi lókù kíkan gbà fún kó bá ṣe kan fún mi àwọn fáǹsì tó bá láìkì mi wọ́n á ṣe fún mi bí a ṣe ń bọ̀ wá bọ̀ níbi ìkú lórí ọwọ́ tí mo wà ó báwọn wo ni sẹ́ẹ̀tì mi àbí ni mo kà á lẹ́yìn o so ìjà fújì mo tún mú yẹn wọlé o kó lè ṣe máa ń gbọ́ létí ayé o ìjà fújì ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ àwa ò mọ̀ ni tó fi lè mú mi tí mo Pasuma ẹ mọ̀ dábẹ́rẹ́ bẹ̀rẹ̀ o àgbẹ̀ ní bọ̀dì dábẹ́rẹ́ fújì nínú ó fi lè mú sẹ́dọ̀ gé búpàṣọ ẹni tó tírèènì mi tí mo gbà fún gan tó ní mo bí ní pé kò ṣe mí lóore kan ni o ìgbà tó yẹ dá fún mi wọ́n ti mọ́ ètò mi fẹ́ sínsìn mo béèrè lọ́wọ́ ẹ̀ ní o ṣe tó dìjà o nígbà tí mo rí pé ẹni yóò ṣe mí ju pé kó rẹ́pù mi lọ kó dẹ̀ ṣe nìyẹn mọ́dé pàṣẹ láwọn afẹ́ ló wá ṣe dáadáa pé èmi fẹ́ kó ṣe gẹ̀ẹ́kẹ̀ dàrẹ́tì yẹn inú orí ó máa dìjà tó lò tí ìgbọ̀n gbà ẹ̀ èjì máa jọ́ọ̀jì pé ẹni tí ìgbọ̀n á bí nígbà eré ra mo tún kọ́ níbú wọn pẹ̀sọ́ mi sẹ́dọ̀ jíba ìwé ẹgbẹ́ àtúntò mi jíde àbúrò mi ní àbúrò dání ṣó dáa ṣe ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ wọ́n á rántí pé orin fújì tá à ń kọ yìí àwọn tó dá fújì gangan lẹ̀ wọ́n ti fi ọ̀tẹ̀ orin wàhálà náà kọ fújì for example ló Barrister ló àforíjì wọn kọ́lé tí àwọn méjì close friend ni wọ́n wò wọ́n yọ ń jí wéré tí ó ti máa dòwó tó ń kọ́ lọ́fẹ̀ẹ́ fọlọ́hún wọ́n á ṣe àmì ìgbà yẹn wọ́n lọ sí Abẹ́òkúta gbà yẹn gba ìgbélé wọn lọ wọ́n padà wá sí Èkó àwọn akọrin wọ́n á pè àwọn tí wọ́n ń kọ ẹ̀mí lè dákọ̀ kò ní dùn jẹ́ kí lọ pọ̀ lẹ́mìí náà wà àbí kó lè ẹ máa wò pé tí ọkọ mi sí kí máa wó tiẹ̀ wèmí náà wọ́n wáyé kéèyàn jí nìyẹn tó bá dé tó lé eléré nídìí iṣẹ́ wàá lè máa sọ jí ẹ̀yàn wo Messi àti sí Ronaldo nígbà tí Messi wà ní La Liga ní Spain Ronaldo wà ní England òkè Messi ń lọ òkè wẹ́lẹ́ náà ń lọ Messi ló wà á ẹ̀ Messi tó bá sí Ronaldo wà gbá Messi tó wà Messi àti sùn lọ mo tó débẹ̀ ní Madrid bákà wọ́n lé àwọn eléré olú Messi kan dúró dè ní àti Ronaldo àwọn méjì tó ká Messi òdúró Ronaldo ni àwọn ni mo ti gúdù yàrá àwọn awíkì ni bàtí Ronaldo dé pẹ̀lú bàbá wèrè tó gbédé òun wà fún okùn pé eléyìí lè rọ mi o bí ó ṣe rí nìyẹn mo tún wá dé kó padà tó ń kọrin ṣé àwọn tó dá lálẹ́ ní fújì wa àwọn ìyàwó ọ̀rẹ́ fans náà lọ́rẹ́ o adama ní Kollington sí kí wà ní Barrister yẹn ó ní gbèrágà ewé wèrè gan olùwọ́n ní fújì lónìí fújì bá a fàájàre ẹjọ́ ní ọgbọ̀n olùwọ́gbọ̀n ló ní kò kọ́ fẹ́ gbọ́ náà pé ọ̀rẹ́ mi ni òun náà polówó ọjà ní wọ́n padà ní lára ó padà sọ̀rọ̀ ó padà dìjà nígbà yẹn ìjà yẹn lọ níṣẹ́ kó wálẹ̀ díẹ̀ ó tún di parigbọ́ sórí yẹn o wọ́n pẹ̀lú kan ní àìlèmọ̀wúrà òun ni mẹ́ńtọ̀ Kollington ni torí ọmọwúrà dàbí olórí ìgboro ńgbà yẹn olóde ló lòun bàbá Látíká lòun náà Látíká pẹ̀lú ọmọ ìgboro ọ̀tọ̀ pàdé ara wọn ṣé wọ́n ní Barrister ni wọ́n lọ mú àwọn òbé ó fi wọ́n ṣe bí onímọ̀ràn tiẹ̀ náà ó di méjì bẹ́ẹ̀ ó tún yá bó tí mo fi kó lọ mú ẹni nǹkan bí tòun tó máa ń gbéra tó lè máa jó tó lè máa ọlọmúsọ ní adé wọ́n ti pín mọ́wọ́ bẹ́ẹ̀ lóde ìyá tí àìlọ́wọ́ àti Barrister fẹ́ ní ṣẹlẹ̀ Sunday àwọn òsínbẹ̀ wọ́n sọ àgbọ́ ní ó ti gbà ẹ̀ tó jẹ́ mẹ́ntọ̀ mi ìwọ lọ bájà yìí ṣáàsì yẹn fi kún ìtọ́ nínú ẹ̀ ipe ìwọ ni màá wà ní ẹgbẹ́ tẹ́lẹ̀ kò fújì ìdòǹkọ́ tó kí ló mọ̀ ọ́ kọ́ gan owó dídì ìjà báyìí wọ́n fẹ́ wọlé ìjà ò ní tán ẹ mọ̀ yìí tá bá ń jà ẹyin lọ̀rọ̀ nǹkan tó bá sọ sí mi á máa dùn mí lọ láéláé o àfẹ́sẹ̀ tó bá ṣàánú fún tó lẹ́mìí dáríjì tó ẹ̀ tí lẹ́mìí dáríjì yẹn
àwọn olólùfẹ́ wọn lè má ní wọ́n lọ́wọ́ báyìí tí táyé kọ́lẹ́sì náà Pàṣọ ti gbà pé ọmọ mi ni táyé ní bàbá òun àwọn fáǹsì ní àlọ́ ti fẹ́nu kọ́ ànígbà bẹ́ẹ̀ rí mi tí wọ́n bá ṣẹ̀ mí ta tó ṣẹ̀ mí gan bàbá bẹ́ẹ̀ ṣe jókòó tí wọ́n bá ṣẹ̀ mí tí ẹ̀mí àti kúrúsì ẹ wá ṣẹ̀ mí wá lé gan ẹ̀sọ́ tó gbó mi tó pé ọ̀rẹ́ tó tẹ́ kí n páyín ni ní ìdè páyín mi rò wípé wẹ́ gbádélé àwọn ọmọ mi ìyàwó mi àwọn ọmọọṣẹ́ mi ará àdúgbò mi ní sọ fún wọn wọ́n máa fi lè mọ̀ tó di pé mi àti ń ṣẹ́tù tán àwọn ò ní gbà o a wá di pé láàrin mi àti ẹ ìjáṣẹ́ ìbẹ̀rẹ̀ ni òun ló wá pò ẹ̀rọ náà Facebook tá à ń ṣe tó bá sọ̀rọ̀ lẹ́lẹ́ ni tó bá di ọdún mẹ́wàá wọ́n máa pílẹ̀ fún ẹ o tàbí ọ̀ṣọ́ ọ̀rọ̀ a máa sọ torí oṣù wọ́n sì ti lọ ọdún kan bọ́sẹ̀ wọ́n ti láàrin oṣù mẹ́ta á lọlẹ̀ ayé ganu sí ọ̀sán ìrìnsọ ganu sí wọ́n fẹ́ pa ó ti lọ sọlọ́jà àti ìgbà fọlọ́hún ayé ẹ̀gbọ́n òyọ ògbà fọlọ́hún ìfún kùndùsì fún yín ògbà fọlọ́hún but nísìn wọ́n àti wàá tó ń gbọ́ ọdún mẹ́wàá kan wọ́n wá gbé wá wọ́n fúnra ẹ̀ gan ni wọ́n máa bẹ́ kí mo sọ eléyìí fún gan dáàdì mi kí n kọ́ra dáàdì mi jẹ́ ẹ̀kọ́ jẹ́ ìlà wọ́n sọ̀rọ̀ kọ́ńtà fíkò tó ṣe wọ́n ní tó máa pílè orí ẹ̀gbà kan fún wọn báyìí ojú wọn wọ́n ló máa ń dún àwọn pé ó kí làwọn ti ẹ̀ sọ gbélé fún wọ́n ló máa ń dún àwọn tó ẹni kí n máa sọ ọ̀rẹ́ àwẹ̀ sọ. ṣe rí ọ̀rọ̀ pọ̀ mẹ́ ẹni tó fi ẹ̀gbọ́n ẹ̀ lẹ̀ ọdún tó sáyé òṣùpá ẹ̀gbọ́n mi dáadáa ni wọ́n ṣùgbọ́n àsúnmọ́ wa Pasuma àti wàá ti kékeré tí mo gbà fún gbogbo ara tí mo bá nílẹ̀ ìṣúná kan ní mẹ́tọ̀ mi ni mo ṣe Pasuma gan ni mo bá dúró lórí pé ẹ̀tọ́ ilé ni máa tí Pasuma làwọn ó máa ń kó ìyọ̀mọ́ra kò ṣìyàn burúkú but nǹkan tó fà á ni pé ṣe mọ̀ pé kò easy tó bá ń tẹ̀lé yàn tó bá fi ara balẹ̀ nǹkan tó ń fẹ́lẹ́ wẹ̀ tó bá fún ẹ̀kọ́ yẹn ó máa bàjá bẹ́ẹ̀ dẹ̀ rí Ọlọ́run ló ń ṣe àánú ẹ̀dá ìfún bàbá tó bẹ̀rẹ̀ mọ́ kódà Tinubu yóò jọba tó lè jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ tó mọ̀ wọn náà ẹ máa yín ẹ̀gbọ́n ẹ̀ ní family gbà pé àbúrò abẹ́ ni àbẹ́gbọ̀n abẹ́ Tinubu ó lámọ̀ pé ìwọ ni wà láti wá bọ́dí lọ́nà ó lè máa fún ẹjọ́ mọ́tò lọ rí mi títí but wọ́n ní orí mi yẹn tó bá bínú tó bá kó Ọlọ́run kó sí yẹn nínú kùtù ó sì wọ́n ṣe wà ewé wèrè gan rí mi wo àdúrà yín tẹ́ lówó obìnrin yàrá kan tó wà inú abí ẹ bẹ́ẹ̀ kẹ̀lẹ́ Ọlọ́run ní òòràn tó bá lẹ́mi pé sọ iye tó lẹ́mi ó ṣòṣòro ṣe o ó máa lè fúnyàn ṣe o máa kò yí ibẹ̀ jọ mọ̀ pé pẹ̀gbọ́n bàbá ẹ ni àbúrò bàbá ẹ ni jọ máa mọ̀ ẹ́ pẹ̀lú ẹ nínú àwọn ọ̀rẹ́ wọn wà láì sùn wọ́n bí láì ó lè ní bọ́bọ́ yìí nítorí Tinubu á lè ṣe lórí ó mọ ẹ Pasuma ṣe ẹlòmíì ní lọ́wọ́ ẹlòmíì àmọ́rí níjọ́sí kó sọ̀rọ̀ sórí fóònù ó ṣẹlẹ̀ wọ́n ṣe lọ́tíjà àtàkùn ìjà àgbà Pasuma dé gbogbo wọn bẹ̀ sí sọ oníwòrò ló wí onílàkà ìṣe chance yẹn wọ́n fi create fans wọ́n dẹ̀ jẹ lọ tí àmọ̀pọ̀ ń jẹ lára wa àwọn àmọ̀pọ̀ ń jẹ lára wa wọ́n ń jẹ lọ gan ẹlòmíì tí wọ́n bá pàjẹ́ àti wọ́n máa tẹ̀yìn lọ́rùn ẹ tó bá gbọ́nú wọn ó máa wọ́nà àbáyọ fún rẹ̀ láti máa kó bẹ́ńsìn díẹ̀díẹ̀ tó bá di pé yàtọ̀ afẹ́ àpọ̀ a máa bá parí ìjà láàrin ara wa tí wọ́n ti wá tán ṣé kò ní ṣiṣẹ́ nǹkan mọ́lé ṣé kò ní ṣe lórí mẹ́díà wọn ni máa kíyèsí pé bẹ́ẹ̀ rí mi yóò mo ya wèrè mo burú o bẹ́ẹ̀ tó ṣe rí mi yóò mo tó tutù gbòmí iná o bí ọmọ kí méjì ló wà nígbà tí bá bẹ́ẹ̀ tutù wọn ni àwòsàn pé ó lè gbèsè ìgbà tó bẹ́ẹ̀ wọ́n kọ́ bú ẹgbẹ́ mọ́tò yẹn wá ẹ̀jẹ̀ àṣẹ peace wọn ni yes ó yẹ lè pé wọ́n sọ àdìyẹ àdìpàtẹ́ ìyàwó fún 50 years kí máa ṣe dáadáa kiri lẹ́gbowó káná pé káyé kí máa bú lọ àwọn fún mi ní 1 billion táyé màá ní wá jẹ́ ń bú ẹ̀ pa owó ìyẹn jọ ẹ̀ lọ rẹ̀ bí kí ẹ máa bú ẹ̀ báyìí kí ó dogun Pasuma àkókò rẹ̀ bẹ́ẹ̀ o máa bú kí ni máa bú náà kò rí bẹ́ẹ̀ mistake ni ó sọ̀rọ̀ ọlọ́mọ ẹ̀ka fẹnu kọ Òbésèré Pasuma kò jọ kò mọ̀tàn ni tí wọ́n dẹ̀ mọ̀tàn náà bóyá wọ́n fẹ́ dá ọ láàmú ni because nígbà wọn sì dá mọ́tò dá wà Òbésèré Pasuma ọ̀rẹ́ ni wọ́n ó
dín pọ̀pọ̀ rẹ̀ Pasuma àtòsùn òṣèré afọ́júmọ́ ifun òyìnbó mọ̀ àwọn àjọ̀nú àwọn ẹlẹ́yẹ àwọn àjẹgbọ́n mọ̀ pé ọ̀rẹ́ ni wọ́n. ṣe rí ọjọ́ orí ọ̀tọ̀ Pasuma gbàtí pé wọ́n sọ̀rọ̀ ẹ̀ wọ́n mú ìyàrá ń gbà ẹ̀ ọbẹ̀ ìlànà kan gbà fún ó jáde kò lè sí ní tí ìwà ẹ̀sìn àmì tó kéré sí mi indọ́sírì tó ti ń gbójú mi lọ́nà màá lọ ságbó ẹni yẹn màá jájọ ọkọrin àwa ni mò ń ganu ẹjẹ ìganu mo fẹ́ gé èèyàn ni mọ̀lẹ́kà tó jẹ́ ọ̀rẹ́ mi mo sọ fún ẹ̀gbọ́n mi nì báyìí tí mo gbọ́ ojú orí ẹ̀ ó dàgbà jù mí lọ 51 lè mí ó lọ 53 báyìí tiẹ̀ tí kò sí níyàn mi káyọ̀ àwọn òkè mọ̀lẹ́kà a lè máa fi pápẹ́ ọ̀rọ̀ ẹ̀gbọ́n wèrè wò ẹ̀gbọ́n wèrè kọ́ ó ṣoríire ẹ̀gbọ́n tó ṣoríire tó bá ní lọ tó jẹ́ tó ti ẹ̀rí owó tẹ̀wọ̀n yẹn ó máa ẹ̀ pọ̀ ju orí tó bá jẹ́ kí orí wèrè tó lọ ní owó sí káṣírí ẹ̀bù wàá má dẹ̀bi ọmọdé wa máa ṣe ọ̀rọ̀ àwọn ànídé dákẹ́rẹ́ ẹ̀bùrá ní ìwòrán mọ́tò fẹ́sẹ̀ kò ní gbọ́n kò ní lè sọ̀rọ̀ gidi wọ́n ní ìbọ̀dà ẹ̀ ti ń gbogbo lóṣà ẹ̀ dákẹ́ ọ̀ torí kò mọ̀ tó fẹ́ sọ kó sọ wọn nígbà torí kò wà òkè ó tó wá fíìtì àwọn ẹ̀rọ àwọn òkè náà ó wà òkè yẹn ó tún wá fi mọ̀ wá kó wà òkè ó ń pọ́n wa lé náà pè ní gbà fún múrí gbà fún gbàdà mọ̀lẹ́kà pọ́n mi lé o wọ́n láti pọ́n ní padà kí aláyé tọ́lẹ̀ gbadéwájú ẹ̀ á sọ̀rọ̀ gidi kótókótó ló ti ń ṣe bẹ́ẹ̀ ní Èkó 90s láti jọ mọ̀ wá á pé bìkọ́ báyìí gbadébẹ̀ á máa kì í jẹ́ pé Ọlọ́run ló wọlé á ní kí n kọ́ ní by force ọjọ́ ọjọ́ mo ní ṣòro ní ìlú pèsè wọn ni wọn láyé kàn fẹ́ kó wá síbẹ̀ o èmi wà tí mo ṣe fóònù rẹ̀ sígbà yẹn ó lọ plate kan ó ń bọ̀ lóru ní pé láyé olóòrùn ẹ̀bà kékeré òun adébẹ̀ ṣé kò kọ́mọlé gbẹ́mí mẹ́lọ bá mẹ́lẹ́ka lé ní gbogbo 90s tó tẹ̀ tí tó báyìí tí wọ́n lè mẹ́lọ báyìí a máa sọ̀rọ̀ bí 10 hours ẹ̀ ti irú ẹ̀ ní ọjọ́ burúkú ìrírí ayé ni o mẹ́lẹ́ka olùbá sọ èdè ńlé olùbá fún kárí ẹ̀ ni o ìyẹn wá fún ní ìmọ̀ràn ó wá ń gbà tí ìwà bá náà ṣáájú kò sí pé báyìí mo gbọ́ mo ti ń bọ̀ ẹni ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ o ṣé kò nínú ẹ̀ nǹkan tó kọ́ mi mo ti ń bọ̀ lélẹ́yìí o mo tún wá kọ́ ẹ̀yin náà o ẹ máa ṣe bẹ́ẹ̀ fújì wọ́n yín ṣeré o wàá máa promote ara ẹni o wàá máa náwó sáré ẹni gbà wọ́n rédíò ẹ̀rọ ìwọ̀n náà bẹ́ẹ̀ máa lọ gbá rédíò a máa fún olówó kí kó gọ̀ ẹni máa ṣe bẹ́ẹ̀ o ṣe wà pé ìyẹn bẹ́ẹ̀ so bí ó ṣe ń wà nìyẹn kí Ọlọ́run bá kó ṣàánú wa nítorí pé táìmù gbà yẹn èmi ń ronú pé Paso ò ṣe dáadáa nígbà tí mi ò kó ṣe dáadáa rí tí mi fẹ́ sínsìn lèmi ń lọ ń béèrè tí ó dẹ̀lẹ̀ ápùn sínsìn èmi ò dẹ̀ mọ̀ mo fẹ́ àwọn èèyàn burúkú ni mo jápa gbọ́sùn náà ó fẹ́ fọ́ mi torí wọ́n change gbogbo kàríà mi padà sí olórin àgbáyé ayédèrè rí mi nígbà tí wọ́n lọ́pàá sí tí wọ́n gbà pé àṣẹ fídíò jáde rí kí fídíò mi ò ṣe fídíò rí káyé rí mi wọ́n bá orin èyí dáadáa ni wọ́n ọ̀rẹ́ Pasuma ní one love báyìí wọ́n ti ń gbà yẹn tí ìjà ń lọ yẹn àwọn ọlọ́pàá ṣàánú èmi tí mo dúró ní àgbáyé yóò dá Pasuma mo ti kọ́ ní bó wọn rí wàláhì tàláhì ọlọ́pàá fún ìjìnwá torí àwọn ọ̀dọ́ tó máa dọ́tọ̀ kó sọ́gbọ́n ẹ̀ wọ́n bá búyàn ní wọ́n bú wọn náà padà táná ò lè bú wọ́n ti búyàn kan wájú wọ́n á bú ẹ wọ́n ti wá bú ẹ wọ́n á fèsì àlùlà káyẹ ẹni ẹ̀rọ àpè wá ń gbé àbúrò mi yẹ eré wa sí wọn pé ẹ̀sán ló dé báwọn náà yẹn o okòrẹ́sì ó mú Pasuma ó sọ ìtàn fún Paso tó tọ́ sẹ́nu ẹ̀ ọmọ tí èèyàn tọ́jú tó dẹ̀ wá ní ìtàn burúkú lòun ó sọ fún Paso yìí o wọ́n sì àti ìgbésẹ̀ ọ̀rẹ́ ni wọ́n mo tẹ́lẹ̀ kan ọ̀rẹ́ ni wọ́n àmì ìyọ̀rẹ́ ni wọ́n but ọlá wípé àmú ìjàrá wà nígbà tó dàgbà tó dàgbà tí ibi tí bẹ́ẹ̀ ṣe 60 years 60 years 57 years 57 58 Pasuma ó ju Pasuma lọ ó Pasuma ló mọ̀ ó jù ú lọ ọ̀rẹ́ yẹn ti close aláwọ̀ ọmọ kò yéje sí ṣèfẹ́ làwọ̀ dáàdì mi ni bọ̀dá mi ni àwọn ní jáde before anybody before bó ṣe lè lọ́wọ́ ti jáde tèmi ti ń gbọ́ àwọn first nígbà yẹn mọ̀ láyé nígbà yẹn ayége
90s ni tó pẹ́pẹ́pẹ́ wọ́n tó kọrin kan pé èmi lọ̀gá olóyè o ẹgbẹ́ mọ̀ ní ìṣàbí àtàdédé inú Èkó pátá mo ní ó wọ́n tiẹ̀ ní Pasuma ọ̀rẹ́ ni wọ́n tí Pasuma ẹ̀gbọ́n tó bá délùú kan àwa ọ̀rẹ́ kan bẹ̀ ó fẹ́ soríire ni tó bá ṣe báyìí tó bá bu ẹ̀sọ̀ rẹ wàá ti lọ náà fásitì ọmọkùnrin ẹgbàá Pasuma lọ ọmọ àtẹ̀lé wípé ọ̀rẹ́ fásitì wà ní wọ́n àtẹ̀lé ní Ìbàdàn mèrègè àṣíjáde dádì ni ẹ̀gbọ́n Pasuma náà ọ̀rẹ́ náà ṣe ó ju wá òbí tèèrè lọ ẹ̀yẹ táwọn wí wọ́n sì mú ṣe lọ́dọ̀ Pasuma ní Pasuma gbé ilé yàrá kan tó balance gidi ni ó rà lágbàdo wá kí wọ́n bẹ̀ ó dẹ̀ ní ọ̀rẹ́ ẹ̀hún rí orí ẹ̀dì mọ́ ṣe rí àgbẹ̀ ẹ̀ wọ́n dẹ̀ oorun àwọn èlò oúnjẹ wọ́n ṣe dáadáa ṣe pé àyè tó wá bá mi lé láti Ìbàdàn ọ̀rẹ́ mi ni ó wá lọ àwa sì mọ́ lọ tán ẹ máa bẹ̀yìn fáṣẹ jókòó ẹ̀gbọ́n mi ni Wàsídì Àyìndé o ẹ má lọ pọ̀ pé ọ̀rẹ́ yín o èmi mọ̀ pé lọ́rẹ̀ kí n báyàn gidi mo fẹ́ bá a sọ̀rẹ́ ni ó jù mí lọ mo fẹ́ bá a sọ̀rẹ́ ká máa sọ̀rẹ́ gbogbo àwọn Ìbàdàn yẹn tíráǹsì yẹn mọ́dé Ìbàdàn máa pàṣẹ ẹ̀dẹ̀ níbo ló wà mí ní gé ọ̀rẹ́ ọmọ kò jù mí lọ àwọn yẹn mọ̀ náà ó máa ń fi àyè rẹ̀ fún ọṣẹ́ nígbà pé ó máa ń lo ẹ̀ fún wọn gbọ́ngbà yẹn lẹ́tọ̀lẹ́ ká máa lọ́ọ̀rẹ́ ìmọ̀lẹ́ náà máa lo ẹ̀ so pàṣẹ ó mú wọn tó ń ṣe ó wọ́n orí ẹ̀ pé ó jù òun lọ òbí sọ̀rọ̀ kò mọ̀ ń bá àwọn street ni òbí lè ti gbéra ju Pasuma lọ ìfìjẹ́ tó Pasuma ṣe fẹsẹ̀ kọlu ẹ̀ Pasuma ní ẹjọ́ ẹ̀rọ wa ẹni tó ń gbọ́ lọ́wọ́ yìí ń ta báyìí gbèsè rí pápá ni o ẹjẹ́ àpè kó wá bá wa star kìíní yìí o mẹ́wàá Pasuma ti ń gbọ́ káàkiri o ẹgbọ́dù ó dámọ́ ní ẹ̀ ó ti di gbọ́ ní wọ́n gbọ́ o ó ti ṣe gbọ́dù ó ti ṣe láìfọ́ ti ń gbọ́ ó ti di gbọ́ studio wọ́n ti mọ̀ Pasuma káàkiri o wà láìsí wọn bìlẹ̀ wọ́n ti mọ̀ dé gbogbo ó gbẹ̀gbẹ̀ kòkò tí torí star máa ní sà lọ́wọ́ ẹ tó wà ní àgbà yẹn ó máa lò gbẹ ẹ̀tọ́ kó tó lè take over kò easy wọ́n máa wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ pẹ̀lú wọn ni ẹ àgbà yẹn àwọn àgbà ń jáde lọ́wọ́ àgbà ń lọ Amẹ́ríkà ń jáde lọ́wọ́ Ṣínàpọ̀ ní wà ń bẹ̀ bísí wà ń bẹ̀ Àlàní kò kàn máa fáwẹ̀wẹ̀ ó ń lọ Mushin táwọn wà àwọn tẹ̀tọ́ ní títẹ̀ ẹgbẹ̀rún wọn jọ ń jáde pọ̀ ó kọlu àwọn ni ó dẹ̀ pray fún gbà yẹn ó lọ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà yẹn sílẹ̀ mú tẹ̀ Pasuma àti máa ń pàdé bí ọ̀kájọ lọ òun náà ní plate yẹ o ó máa kó ìlóru ó ń bọ̀ láti wá sí kínní ó fẹ́ connect ni ìgbà yẹn kò sí rédíò lágbára wọn máa ń lọ mádàgbò tiẹ̀ náà máa tó mọ̀yàn òun náà iná wà kọ́sí àyígbà yẹn kò tí ì sáyé báyìí àyíká lọ gbàgbára wa là ń ṣe ìgbà yẹn kò sí dàbí ẹran tó ń dàrú wọn bá wa dàrú báyìí pẹ̀lú ìyá tí aláyé sọ story yẹn jáde gbàm àwọn fásitì bínú o in fact èmi náà bínú o pé ohun kò tó sẹ́nu ẹ̀ kí ló mú ẹ fún ni question ni àbẹ́ẹ̀dì ẹ̀jẹ̀ àbẹ́rẹ́ mi wá pé àbẹ́ẹ̀dì ni tí wàá ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ eré tó jáde lẹ́yìn bẹ́tà kọ́ sì ṣe mistake yẹn ọ̀rẹ́ kò mú fújì gan mistake tẹ́lẹ̀ kan ní oríire àwọn èèyàn kan náà ẹ wà lórí mi tẹ́yìn gò pé tàbí òrì tẹ́yìn gò òrì iṣẹ́ pé wọ́n máa tàbí lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ̀tàn ìmọ́lẹ̀ wọn tó rí wọn kámẹ́rà tó rí pé àwọn náà kọrin o ẹlòmíì tó jẹ́ fáǹsì míì tí Pasuma tiẹ̀ lè rí láyé ẹ̀ lórí wàhálà yìí Pasuma ó ti mọ̀ ẹlòmíì tó jẹ́ fáǹsì táyé òdè lọ pé báwo níbẹ̀ yẹn orí bàbá wọn lọ́rẹ́ àgbẹ̀ ẹ̀fà orí tó ní ìdí wọn nígbà tó bu ẹ pa ọdẹ ẹ̀rẹ́pù ẹ̀ àwọn fáǹsì wa ń bu sábẹ́rẹ́sì lóòótọ́ òde búburú wákẹ́rẹ́ kọ́mọ́ ni nígbà tí àwa ń búyàn ẹ̀bí ọdún búyàn àwọn àríyàn tí wọ́n ti tó jáde fún ẹni yẹn tó bá ti rí báyẹn kò ní ní mínì àwọn àṣepè wọn á ní ìjàmbáde jẹ́ tí mo ti tírágbà sí Mẹ́kà tó bá pàṣẹ Pasuma dáàdì ní ẹgbẹ́ ìbínú àwọn ayé tí ń fẹnu kọ jù lójú òun ó ṣe báyìí pé ẹ̀gbọ́n mi ní ẹ fi wálẹ̀ kò kàn yín kò kàn yín òun bẹ́ẹ̀ ṣe eré ni ó dẹ̀ ti lọ fáà ju tóun sọ yẹn lọ wọ́n ní rọ́ àwọn ò bá yẹn in fact yẹ́ ẹ̀ mo dẹ̀ sun ẹkún létí pẹ̀lú àwọn fídíò ẹ̀ ó ti dọ̀bálẹ̀ báyìí àgbàlagbà 50 years bí ẹ̀ mo ti wò pé mi ì bùtá kẹ́sì mọ́ o Pasuma ní wà lórí ọwọ́ ẹ̀ wà lórí ọwọ́ mi nínú ẹ̀dẹ̀ wà lórí ọwọ́ mi ní ìta sí ìdán mi ìfẹ́ dé mi ń dọ́gbẹ́ ẹ̀ mọ́ but mo rí pé mi ò ní bu mọ́
kọ́sí wọ́n ní amólè mú tọwọ́ ẹ̀ lórí ẹ̀ mú lẹ̀ but mo sọ fẹ́lẹ̀ kan fún yín ní fáǹsì ò ní gbà o tí ẹ bá ṣe ọ̀rẹ́ tó ṣe àwọn ọmọ àwọn fámìlì ẹ̀ mẹ́rin kan gbọ́rọ̀ yìí o tó bá lọ parí báyìí àwọn máa jẹ̀bẹ̀ tí wọ́n ní olúwa lẹ́sìn àfúnwà gbogbo tẹ́gbẹ́sì ó láì kẹ́kọ̀ọ́ mọ́ ẹ ní táyà ìpàṣípà lọ bàbá ẹ̀ ní but àwọn fáǹsì wọn ọ̀gbẹ́ni à wọ́n tó dá dúró ọ̀pẹ́ sí yẹn kò dẹ̀ ní mí ni Pasuma fẹ́ dá dúró kan láwọn sófì ìjàpá dá dúró ni Ọ̀sáyìndé àti ọ̀dọ́ ọkọ̀ dédé rí Pasuma ní kíṣìn Ọ̀sáyìndé pé kó kúnlẹ̀ àwọn àwọn ọ̀bẹ ẹgbàá mi ò sọ jẹ́ kéwà gbèsè ní àbúrò ẹgbà ìyàwó fọwọ́ ogun tó bá lẹ̀ àbí wọ́n fẹ́ gé ègún kó lára wọn ni èmi sọ inú bíbí lóòótọ́ ẹ̀fọ́ ní London wọ́n pè ní ẹgbẹ́ wa ni o aláyé wa ni o ní mo ṣe ẹgbẹ́ ogun wa ni mo ṣe ni o aláyé champion wọlé agbọ́dẹ máa já wọ́n sọ jáde báyìí bí Pasuma orí ẹ̀yìn ó fọ́ọ̀mù ìwọ́n tàbí pọ́nlé Pasuma àwọn ọba àwọn olè mìíràn alájì ẹ̀yìn náà fọ́ọ̀mù o wọlé ti bínú alájì ní ẹ̀fì wọlé agbọ́dẹ máa jálẹ̀ ẹ̀gbọ́n mi ni òun ni fáǹsì ló jẹ́ fún Ọ̀sáyìndé ó náwó fáyìndé ni o ọ̀rẹ́ ni wọ́n o ẹ̀lẹ́jì lọ ó fi ọ̀rẹ́ qualify wọn pé ọ̀rẹ́ ni wọ́n ó lè mú Ọ̀sáyìndé bàbá òun ọ̀gá òun mẹ́tọ̀ òun nítorí òun jẹ́ nìyẹn ní ti fọ́ tó wù pé ẹni tó ń kọrin òun fẹ́ kọrin bíi tiẹ̀ yẹ́dẹ̀ ni ó tó kú yẹ́dẹ̀ ni jíbọ́lá ọmọ mi má fi orí ọba jẹ̀búlẹ̀ o bàbá ẹ ní o má fi lẹ̀ rárá yorùbá 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 kó ní bá mi o ó dẹ̀ sọ fún mi mo dẹ̀ àlá o ẹ wá wò lé mi wọ́n lẹ́wọ́ jẹ́ tó Pasuma bí ẹ tó ní kó o mọ tó ń ṣe ó wá ṣe bẹ́ẹ̀ de 60 years in London ta ló pè fún wọlé bàjẹ́ Pasuma ló pè fún kápá tó ti bú amọ̀démájá pé ẹ̀gbọ́n yá wèrè ní ẹ̀gbọ́n tó mi ṣé ó rí gé nìyẹn báyìí tó ní Àyìndé èmi kúnlẹ̀ fún yín wá yù dání wọlé òun ní ẹni á rí bẹ́ẹ̀ ti yọ Pasuma láti kékeré Pasuma lọ́rọ̀ tí ní kó lílà àká ẹ̀ nígbà tó wọ́n wá tí Ìbàdàn àtàwọn àkéré gbà ẹ̀ wọ́n pọ̀ ń bẹ́ẹ̀ báyìí tó wọ́n bú Wasiu Àyìndé ó padà lé ìyẹ́ òjò gbádùn ó lọ bẹ̀bẹ̀ wọ́n ló dalẹ̀ ni kó dalẹ̀ ìyẹ́ ẹ̀ ti rí ọjọ́ wájú pé tó bá lọ bá ẹ̀kùnrin yìí já Ọlọ́run kọ́ o òun Ọlọ́run lò fún ẹ o ó máa fẹ́ tiẹ̀ ó dẹ̀ gbọ́ èmi tẹ́wọ̀ yìí yá mi pé mi nílé Jídé ọmọ mi Pasuma tó ń bú yẹn kò gbọ́ mi inú mi ní ní nǹkan sọ fún ẹni o inú mi ò dùn báwọn fẹ́ o lè má gbọ́ níta mi gbà yẹn torí òun bínú Pasuma yẹn máa bú o wọ́n náà àbáyọ báyìí kó lọ wá ìyọnu ẹ̀ kó lọ bẹ̀ mo dẹ̀ wọ́n náà opportunity pé mara Pasuma àparí ìjà kíkẹ́ ègún ló jẹ́ ẹ tó ń jẹ́ ni náà kó má rẹ̀ lọ́wọ́ ṣé kò ṣe nǹkan fún ẹ dáadáa rí ni fáǹsì ẹ̀ wọ́n ń torí tiẹ̀ wọ́n ń láìkẹ́ náà ìyá mi ló sọ fún mi ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ díẹ̀ ní máa fi kú Pasuma lọ́mọdé kárí wà lámọ̀ káyipẹ́ sínú wa ṣe lébi ti ṣe Pasuma ti ṣe ń gbà ẹ́ pé ẹni yìí mẹ́tọ̀ mi ni ọ̀gá mi ni ó lọ́ bá ti Ọ̀sáyìndé ní Sùúrùlérè àìdíwá kìgbé kọ́lẹ́sì ọmọ mi lọ bá Pasuma kó lọ dìde sí ẹ̀mú ó sọ bẹ́ẹ̀ nínú kíṣì náà tó ti náwó fún Ọ̀sáyìndé ó máa gbowó ìbò lórí ní Ọ̀sáyìndé ọmọ tó láti bí lè nípa lówó tó ní agbèmí náà gbọ́dọ̀ ọmọ mi tó wá pọ́n pé ibi gbẹ́gbẹ́ ní tó fún mi lépè ní ẹ̀bọ́ fún mi ní búlò lójú ìbò kó yá ni ó dẹ̀ kì í ó dẹ̀ fún wọn pé wò ó wá ti kú omi báyìí lọ́dọ̀ Pasuma o lọ di ẹsẹ̀ mú kó kúnlẹ̀ fún dáadáa ẹ má bínú dáadé mi táyé ni ò ṣe bẹ́ẹ̀ Àyìndé ò jẹ̀bi o ó sòtọ̀wọ̀ fún o bó ṣe ní Mẹ́kà yóò dá ó ṣe ní Mẹ́kà kí ni ẹ bá mi jẹ́ pé táyé kọrin sí lọ́ọ̀ ti ṣàánú ọ̀bọ̀ ìdè ìdọ̀bálẹ̀ ọ̀gá ní táyé kọrin tí wọ́n á gbà fún àgbà pé ọlọ́gá yẹ ò ní ṣubú mọ́ léyìí tó ṣe fún Pasuma yìí tó dẹsẹ̀ mú tó dọ̀bálẹ̀ fún ó dọ̀bálẹ̀ ní láì wọ́n lè post ẹ̀ kí la tún fẹ́ gbẹ̀tọ́ wá dé yẹn èmi wà ó pẹ́ pé bó ṣe dé yẹn kó wá pa ọ́ ni mọ́ àwa ọ̀tá ẹ̀ tá à ń bá àjẹ́ tá à ń bú ànígbà o wá sọmọ lè gbẹ́ lọ́mọdé kó jẹ́ home and away tó bá draw ní away tó bá padà sí ilé ọgbọ́n ọ̀dọ́gun wẹ̀nì kó bá lè qualify ní Champions League òun yóò wá ṣe báyìí tó wà ní draw báyìí kò tí ì wí báyìí kí ló bá sọmọ lè gbẹ́ ìdádì mi mo ṣe ìwé ayé rí home wide ìdọ̀bálẹ̀ mi rí gbígbá ayé tó wù mí lẹ́ẹ̀kejì Pasuma tí n bá ṣe wá bínú
èmi mo wọlé ní ọmọ ẹ má di kíkọ ẹ bàjẹ́ wà lẹ́tẹ̀rẹ́ Pasuma ó lè gbọ́ ẹkún ní mẹ́ka sọ mẹ́ka tó ṣe ó fọ́ Pasuma ní ẹ̀yin fans ẹ má bínú táyọ̀sì wàá bẹ̀ kwasi ní àwọn ọmọ gbé wàá bẹ̀ wọ́n ní owó tó fún mọ́ràn bẹ́ẹ̀ sísè kò ní máa bú wọn kí tẹ́lẹ̀ bàjẹ́ ó ní máa bẹ̀ wọ́n àwọn náà fẹ́ràn wa bó ṣe jẹ́ nìyẹn kí Ọlọ́run kó ṣàánú wa. Allahu Akbar ṣé lọ́rọ̀ yẹn máa fáwọn èèyàn fà á ní ọ̀dọ̀ wọn mi fọ́ sí táfíì rí o máa sọ pé Pasuma kò ṣe sílé gangan ṣé ìyá nígbà mẹ́rin ṣẹṣẹlá mọ́ ṣẹṣẹlá ànábì yíṣá Jesus wọ́n bí yẹn sí Israel ànábì wà ní Mẹ́kà ànábì ìgbà tó fẹ́ fún ní ìránṣẹ́ tiẹ̀ gbogbo ayé náà Muhammed sí ọdún kò dé Nàìjíríà yóò kò dé Èkó rí but ọlá nǹkan tó ń sọ ó ń sọ gbogbo ayé ni pé kẹ́ ẹ máa gbọ́kọ̀ tí mo ń sọ àti Jésù náà sọ ní ẹ bá wọn àbíjì ni àwọn ìwà pa àgbọ̀ wọn sí dáadáa jù wọ́n dẹ̀ pọ̀ bẹ́ẹ̀ o tí Ọlọ́run rán káàkiri but àwọn méjì lọ́nà ní kí ìmọ́lẹ̀ yẹn tàn ṣé Pasuma ànábì kan nínú fújì ni wọ́n ti ṣùpá àti wàsáyìn lè gan wàláì ìfún ìrìn àlùkò ànábì ni mọ̀lẹ́kà ànábì ni pẹ̀lú ànábì ni òṣùwọ́n tó tún wà ànábì ni wọn kò fẹ́ kí sórí yẹn lọ fáà ló ti mú àwọn mẹ́ta ìgbésẹ̀ ànábì ni fún ẹ̀tọ́ bá ti rán Pasuma Ọlọ́run sí gbogbo àgbáyé ni bọ̀bí tọ́lọ́run Pasuma sí jù wọ́n yà kí Ìbàdàn ni no àgọ́ bínú ṣe ẹni tí wọ́n kọ fújì lẹ́kọ̀ọ́ wọ́n gbà fún yín tó di Ìbàdàn ó kọ fújì o lẹ́yìn Èkó Ìbàdàn ó tún máa lọ dì mú kó tó lè dúró rè o ẹsẹ̀ kan ló ní lẹ́kọ̀ọ́ wọ́n máa tún Ìbàdàn èkejì wá lè dúró rè apá kan ẹsẹ̀ kan ní méjèèjì Pasuma ó lọ Ìbàdàn ní 94-5 ìgbà náà gbogbo ti Pasuma Ìbàdàn ó dẹ̀ blow tó bá ṣe lórí ibì kan dá padà bàbá wa tó bá fún wọn níyàwó wọn ní ọmọ yìí mo rí ìdílé wọn ọmọ mi máa fún ẹni kó máa fẹ́ ní ìgbà kan ó fi ìmoore hàn bọ́sà òpin ta ló ń kọ́ ibi tèmi Ìbàdàn sóhun rí ẹ ó ti yá ẹ bá ń tọ́jú ẹ o táǹgbà tó sọ pé kọ́síwá elépo máa yẹn Ìbàdàn tó ń kọ́ bàṣọ òun lọ́lọ́run lò àtúnkù yẹn ọ̀sẹ̀ wá pàwọn nígbà o àwọn ọmọ òun lọ́lọ́run yẹn sí ẹ̀mẹ́ta pọ̀ yẹ kọ́ọ̀nù báwọn yẹn ṣe rí tí wọ́n di pé ìgbà lọ lọ́ba ìsítà pọ̀ nsìn o ò lè rí gbà yẹn lò onígbà bọ́ọ̀lù gbẹ ẹ̀ dáadáa kó tẹ́ lọ́rùn wọ́n ti sẹ́ẹ̀tì ẹ̀ bá àtọ̀dọ̀ lọ tó bá fẹ́ rí gbà lè wá kílíṣì mọ́ onígbà yẹn òun ni Pasuma náà ṣe fún àwọn Wasiu táwọn gbèsè yìí táwọn pé kíní kan yẹn ó kílíṣì mọ́ onígbà yẹn ó gbà fún onígbà pé rí gbà yẹn lò káyọ̀ gbà fún onígbà yẹn gbàdàn pé bàbá àwọn ní Paso ṣé òun ní gbà lò wọ́n ti sọ pé ó dàgbà ó kù díẹ̀ kó 50 years kí lóò dé mi gan káyọ̀ bá gba yìí níbẹ̀ dé 50 years yẹn jù ó lọ kọlu aláàánú sọ́wọ́ lásán ni àbọ̀wọ̀ ayé ẹ̀yà bèrè àwọn èèyàn kọ́bára sọ ṣáyé ni ká pè ní àbí àkọsílẹ̀ ti sẹ́ẹ̀tì pé máa rìnrìn àjò ẹ̀rẹ́ o táyé kọ́lẹ́sì ló tún fẹ́ lọ́wọ́ fún bójú owó ni òkìkí ni kàríà tó wà sí ta ló wá ń gba ìyẹn Pasuma ni ìfún lójú mi gbọ́dọ̀ tí táyé kọ́lẹ́sì bẹ́ẹ̀ wà láyẹn wà lẹ́tẹ̀lẹ́ ó ẹ̀pù gan lá ó dẹ̀ ẹ̀pù sẹ́lẹ̀ yẹ gbogbo àwọn olówó ẹ̀pù pàpàtà ó ṣe gbégbá ní òdá nígbà kan Pasuma sọ pé nígbẹ̀yìn wọn á túbá ó ń pàdé gbẹ̀yìn kan wọn máa gbọ́ ohun ìjà wọn kan lọ ó sọ ọmọ inú gbòǹgbò gan ni ṣé ní ìgbà tó wá di pé bàálà táyé kọ́lẹ́sì bẹ̀rẹ̀ tani wọn ń pariwo káàkiri ní ọ̀gá lánàá ni díẹ̀ ní àdúgbò Paso lọ́wọ́ yìí ó bá sọ̀rọ̀ pọ̀ ìwà ní ó ń bú Paso lẹ́gà tí wọ́n sọ ń pẹ̀ yìí kò dùn wá Pasuma ò jẹ̀bi ṣe rí ó ṣe right person ló lò 3 set láti lò fún currency ìròdà ẹ má bínú títí ẹni orí ẹni ò pé kódà ó yẹ kó máa dùn mẹ́ni ẹni gbọ́ lọ́hùn ṣe o títí wá sí 3 ó ṣe kíta currency rí wíní Paso ọkọ̀ rọ́ọ̀mì 3 àtàwá láàjì ó lè rọ́ọ̀mì dípò tí wàá rí wíní ẹgbẹ́ tó ti rí draw ó lè wíní o mo kọ́ bẹ̀rẹ̀ kí ni ẹ ogun lójú wọn lójú wọn dàbí ọ̀hún fẹ́ play game ó yẹ yọ play kájọ rí ó fẹ́ dọ́wọ́ ẹ̀rí mi àní ọmọ tó lóògùn lọ́wọ́ kó bá fẹ́ dóògùn òwò ẹ̀rẹ́ jẹ́ dán o káwọn ọ̀rẹ́ wa gbà lọ́wọ́ ẹ̀ káwọn ṣèkó tó dáa fún fúnra ẹ̀ ẹ̀ ti rí ẹ̀ pé dábẹ́dọ́ àgbẹ̀rẹ̀ bá mú àwọn gbàgbé rẹ̀ àwọn akọ́kọ́ dá àwọn ọ̀nà tó bá yẹ bá sọ pé kí tó ń ṣe yóò dá á padà lẹ́gà tí wọ́n gbé wá
in fact kò borí Sàràfà Àdìgún rárá. Sàràfà Àdìgún àrẹ̀mọ Pàṣọ ni olórin àgbáyé Skẹ́ tó jẹ́ nọ́mbà 3 ọ̀gá ńlá ni sábà mama àwùjọ mama nọ́mbà 2 ọ̀gá ńlá ni ó lè yẹrí for now ká má gbú rẹ̀ nítorí mú tó fi yẹrí bẹ́tọ́ nọ́mbà bí òun náà sọ pé kò yẹ kó yẹrí ó yẹ kó náà jáde tọ́ ni pé alẹ́ èmi lẹ́wọ̀ Pasuma nígbà kan jàrí náà mo ní a tó bá bú ẹ̀gbọ́n tó bí ẹ̀gbọ́n ẹ̀ nínú lẹ́yìn àbí dáàdì ẹ̀ tó bá bú wọn láwọn ẹ̀kọ́ lé pé dáàdì mi ẹ jókòó jọ bẹ́ẹ̀ mi ẹ wà ókè rá kó wá bídú kò lé òdìbí ṣe wọn ní dáàdì ẹ wọn náà lọ́wọ́ lé báyìí nípa fún yín ayé ni àbàjẹ́ jọ ẹ̀ èmi ìdókòó lé àtijọ́ ọ bẹ́ẹ̀ ni Pasuma ṣe rí sáwà pé Paso má fi ṣeré má dé bẹ́ẹ̀ ó ti ṣiṣẹ́ ní fújì jù ó dẹ̀ ti ẹ̀pù ẹ̀ jù ẹ̀pù tó ṣe fún wọ̀ àwọn nǹkan bínú èmi ò bínú o ọlọ́run rínú mi gbórí pé bí ọlọ́run ṣe tó ní tẹ́tẹ́tẹ́lẹ̀ bọ̀ kọ́ ń bínú gbà kan o pé kò ẹ̀pù wá tó bóyá ń ṣe àwọn ọkàn ẹlẹ́dàá ni o tán bá gbé ẹ tó bá gbé nǹkan kí ló fẹ́ ṣe ewu láti ẹ̀ tí mo ṣe bẹ́ẹ̀ dé mi ẹ̀ bó ṣe tàn mọ́lẹ̀ mi náà Paso wá ń láìkì bẹ́ẹ̀ pé pé ṣe mọ̀ mí rí ni ìgbà míì nípa bá paná báyìí wọn ní rí ọkàn òkùnkùn á kún wọn ní dáhùn èèyàn lótú ibi àtàn lẹ́fi rí pé ariwo á sì má paná pè báyìí òkùnkùn á kún á wọlé ọmọ bíi ẹjọ àwọn àrídì ẹgbẹ́ wọ́n jókòó òun ẹ̀rọ sọ̀ pẹ̀lú wọn gbẹ́rẹ̀ pẹ́pà aláyé ẹlẹ́lẹ́ ẹwà bẹ́ẹ̀ kọ́ ayé máa borí o látàárọ̀ ìwà bí mi ìdíwá rí Ọlọ́run ìmọ́lẹ̀ ò tán gbà yẹn gbàtígbàtímọ́lẹ̀ ẹ̀ tọ̀ ẹgbẹ̀rẹ̀ rí everybody so àbínú òun náà wá gbẹ́gbẹ̀ kí Ọlọ́run kan lẹ́dà tábẹ́rẹ́sì ànábì kan ní sàábé kan ni tírí náà sàábé kan ni àwa náà sàábé kan ni wá wọ́n mọ̀ pé sọlógé ti wà tí wọ́n ti pé fún Pasuma wọ́n jọ wà tipẹ́ tí sì là ń sọ ń pa ẹ̀ wọ 90 kò tí ì mọ àwọn tàbí ọgbẹ́ ẹ̀ tí wọ́n bójú ọmọ lọ́bẹ̀ Sàràfà Àdìgún wọ́n bí Pasuma ìyá wọn ayé àkúrẹ́ àtàdéjà Ọlọ́run àforíjì wọn ìyá dáadáa ni olórí Sàràfà Àdìgún ẹ̀ o ó ní màá mú ẹ lọ́dọ̀ ọmọ mi rẹ̀ fún pé ọmọdé yìí máa filẹ̀ o kárí mọ̀ sọ fún Pasuma ni ayé burú wọ́n ti kọ́ ọmọ òun lẹ̀ ń gbé sódà wọn lóhùn àdúgbò bẹ̀rẹ̀ kí ló ń kọ́ kí ló ń wí odòdó dá wọn lóhùn ẹlẹ́dàá tó ń bá wa lọ àmọ́ lómi tó bá ní sáà láti bí ọdún 2030 ó lè fi dèdè rìn àtàwọn ayọ̀ báyà rẹ̀ jẹ́ kó tó wọ 40 o àmọ́ arìnrìn tí ẹ kó rìn lárúgbó ara sódà ẹ tí ò fẹsẹ̀ rẹ̀ rí tí mọ́tò tó gbé fún owó ìtàmọ́tò àráyè ti bàjẹ́ ó wá fún kẹ̀kẹ́ gan kò rí gùn ṣé ó yẹ kó tó díẹ̀ fún bọ̀dẹ̀ tí 150 years wá gba ògo for life ni torí a ti gbọ́ òun mo ṣe gbọ́n débi ìsìn pé lẹ́gà ò ṣe ọ̀tá wa ọgbọ́n ni tí ìgbà tó wà ní ọ̀tá wa ní wọ́n ti lè mú wa àìgbọ́n ni at this my age ọmọ mi lẹ́dà àbúrò mi lẹ́dà tí ìdàgbà ṣoríire oríire wa ni ní mẹ́ka ní mẹ́sàdánbì wọ́n bínú orí ẹ̀ pé ẹ tó wálé ayé ọmọlé wa ní inú bí wọn wọ́n bí pé ọmọ yẹn pé káàdì ti mú wa wọ́n á accept ẹ̀jẹ̀ accept ara wa afẹ́ àgòkè ní sẹ́ni ẹ tó bá ní pẹ́ sí tó pọ́n sàn bọ̀ Pasuma ti tọ́tà sẹ́lẹ̀ ta ní àgbáyé Pasuma mọ̀ ẹ̀pọ̀ rẹ̀ ló ń pa òun ẹ̀pọ̀ ara ẹ̀ ni gbàdúgbà tí mo jágbá tí mo sọ àwọn ẹ̀ láìkì mi gan wà láì wà gbogbo ni ẹ̀ mo sọ pé ẹjẹ́ tó fi sórí ilẹ̀ ká tó ṣe nǹkan mí ká tó ṣe peacemaker àwọn tó ń bínú níbì kan pé ilé ìgbà kìnìkan táyé ẹ kó kú ní ilé ẹ má jẹ́ ó kú ọmọ Paso ni tó bá kú kò dáa kò tó ọ̀tá yìí kì í gbẹ́rẹ́ jìn jù ní wọ́n dín ìrànlọ́wọ́ wá bóun òun akùnfin láyé o kò lè ti gbẹ́ kò tó jẹ́ wá náwó síbi wà lè náwó tó mọ́ òtúbọ́dọ̀ kó bá rẹ̀ báyìí bí wọ́n ti payan sọ́ra má pa aláàánú ẹ̀. àwọn bàbá lókè kọ àwọn bàbá wa tó ń kọ fújì tó wà ní òkè torí Ọlọ́run ní bàbá lókè gbogbo àlọ́ ṣẹ́rí Barrister àti Kollington a bá wọn lórí iṣu yìí ni nítorí àtàgbà kàn wọ́n ṣe ọ̀rẹ́ at last ìgbà tó lè máa yá Ọlọ́run mú kan lọ́nu wọn kó lọ́n bá fojú Barrister Ọlọ́run níbi tí máa rìnrìn àjò wọn nìyẹn bó tó ń ṣe sílẹ̀ là ń jẹ lẹ́yìn láàrin gbàgbé wọn
ṣé wọ́n rí pẹ̀sẹ̀ àti ìwádìí kọ́ni pẹ̀lú Wasiu Ayinde King Wasiu Ayinde Wasiu Ayinde ọmọ Barrister ni ọjọ́ orí kan fi ń bíyàn lọ́mọ fújì o ọmọ náà jẹ́ sí Barrister kọ́ni pé ẹ̀rọ ọ̀rẹ́ Barrister ni lóòótọ́ ọjọ́ orí ara wa máa ju ara wa lọ ọ̀rẹ́ lọ́rẹ̀ ń jẹ́ ìgbà tíjà lọ ń gbà yẹn lóòótọ́ Wasiu Ayinde dá síjà yẹn ló má ní mà wọ́n bú abẹ́ òní máa wò Rita Ayinde pé àwọn padà wọ́n dẹ̀ di eré ẹ̀ lẹ́yìn wípé ẹ wá bàbá làwọn méjì jẹ́ sí mi ẹjẹ́ ń fi jálẹ̀ báyìí nítorí fílẹ̀ nípa wa ló mú ọṣù rere gan o ó tàn mọ́lẹ̀ wọn because tó tán jà mọ́ tán fi àwọn méjì lẹ̀ pé ẹni méjì ọ̀rẹ́ ni náà ló kàn mí pẹ̀lú ìjà yín Wasiu Ayinde ayé wọn ní ìtumọ̀ òjì bẹ́ẹ̀ lọ but now Barrister ti kú báyìí ọ̀dọ̀ sílẹ̀ ní Barrister ọ̀run rí o ṣé ìjà àwọn ẹ̀ kí láti pé kò yé mi bí wọ́n ká pé níjà ìkùnsínú ni nígbà tí Barrister kò tí ń já àgbà ẹ̀ lóòótọ́ ọmọ ní Barrister jẹ́ ọ̀ní jésù Barrister Wasiu Ayinde bí wọ́n wò pé ìwọ ti búdádì mi rí wọn ní dárí yẹn mọ́ bí wọ́n gbà yẹn ṣe kan fún nǹkan tó ti fún Barrister gbà yẹn bí tó ti fún Wasiu Ayinde gbà yẹn Barrister àti tó ti fún Wasiu Ayinde K1 the ultimate nígbà tí jà ń lọ wọ́n wà rúkọ pé àbàbá yìí àárọ̀ èmi náà bí àjẹwọ́ náà lójó wájú ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o tó alọmọṣẹ́ gbà mí tíṣà ní ọmọṣẹ́ ọ̀gá ti ṣèkà fọmọṣẹ́ rí tọmọṣẹ́ dì mú bẹ́ẹ̀ pé ẹ má wọrí ẹ jẹun kúrò dáa yẹn a máa bọ́ ọmọṣẹ́ pé onídìí owó kí ọmọṣẹ́ ti dolówó gan kò wá ní fún kò ní fún lówó yẹn ọmọ tí mo kọ́ ń ṣe kí mo ṣe fọmọ ìbí mo ṣàánú ẹ kò yé pọ̀tọ́ tí bàbá yẹn tí ọlọ́fẹ́ ṣàánú ẹ̀ lára àwọn ẹ̀gídí dé irú ẹ̀yìn báyìí dé tẹ́ wá ní ẹ̀ owó ọmọọṣẹ́ ọ̀gá ẹ̀ ló fi tó ń jẹ fún ẹ̀ lẹ́yìn Ọlọ́run ọba àwọn òbí ẹ̀ ló kàn àtọ̀gá ẹ̀ má ṣe káríkàtì wọ́n á wàásù fún wá sí ìyá mórí ẹ̀ pé lẹ́yìn Ọlọ́run ọba àwọn tó tún kàn ní ẹ̀ bẹ́ẹ̀ ni nítorí ọjọ́ lẹ́yìn tíṣà sùn ẹ̀ ọ̀gá iṣẹ́ afáàkọ́lé tó kẹ́ kéwú lẹ́yìn ìyá bàbá ẹ̀ nìyà tó tún kọ́ lọ́lọ́run ẹ̀ Ọlọ́run rí àwọn Ọlọ́run lò wà bó wá sí pé násítọ̀ àfọláì ọ̀gá mi ní ìyájẹ́ gan tí mo lú lọ́mọ ìfowó mọ̀ ó ṣẹ̀ mí gbà kan rí ni wà sọ̀ṣẹ̀ wá ní owó tí kò pàbọ̀ ti dárí jìn wọ́n láyé pé òun ni ó fi àtijẹ àti mú lé lọ́wọ́ tó fi dọ̀gá lé ní ọmọ ẹ̀dẹ́ gbà bẹ́ẹ̀ tọ́ lè dájọ́ gẹ́ ó lè ṣẹ́dá sọ́gá ẹ̀ mo fi ọ̀rọ̀ báyìí Wasiu Ayinde òwe ọ̀rọ̀ ọmọọṣẹ́ yẹn náà báyìí pé bàbá wa kí ní Kwara kọ̀lẹ́tà ìlà dádì wa general tí wọ́n ti ṣẹ̀yìn níbi kan rí tẹ́ ní wọn sínú ẹ̀rù kọ́lọ̀ ti pọ́n yín lé báyìí Pasuma ní bọ́lọ̀ ń bá ti gbé ìjà ẹ̀dá ìlólú ààrẹ tó ń bá ká tí wọ́n lọ́kàn balẹ̀ sátìrámọ́ ni ó dé ní gbẹ̀yìn kí n rọ́ ọlọ́ ti gbàdúrà K1 ó pọ̀ nítòkù fún wọn ni pé kọ́ máa wá àwọn ibi tí wọ́n lè máa correct ẹ tó ṣẹ̀ wọ́n kọ́ gbàgbé ẹ̀ for now kí wọ́n dúpẹ́ táwọn àwọn gbọ́n ṣẹ̀ táwọn tí ò jáde wá táwọn òràn tí mo ká máa bẹ ẹgbàá mi láwọn ìṣẹ́kú jáde wá o kí n bẹ̀ ẹ́ kókó nù mí ẹ tó ṣẹ̀ yín gangan yẹn tẹ̀wọ̀n kó ṣẹ̀ yín ẹ gbàgbé ẹ̀ Ọlọ́run ti gbàdúrà yẹn ẹ̀ tọrọ jẹ́ lé níbo dìbò ọba dé ifun ní fújì yìí wọ́n rétí ju ibi tẹ́ wà lọ tó lọ ṣàánú yìí bàbá jẹ́ ààrẹ kọ́nìtì tó bá ẹ̀kọ́ ṣẹ̀yìn ní tó ẹ̀kọ́ ṣẹ̀yìn ní táwọn ò mọ̀ tẹ́ ẹ dì sọ́kàndì ní ẹjọ́ ẹ gbàgbé ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ yẹn dádì mi orí adé o orí tí ò bá sáwọn bàbá tá à ń sọ yìí Wasiu Ayinde gan ò lè wá nígbà tó táyìndé ráhùn méjì níṣẹ́ yìí wù wọ́n lọ́dọ̀ Barrister tí ọ̀gá wọn sí Barrister tó bá rẹ́ni tó jọ ń fa wàhálà ó ṣeé ṣe kó paná tó ń kọ́ pé wò ṣiṣẹ́ yìí mọ́ tígbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ara ni wọ́n ni o táwọn bá ní wọ́n èyí tó fẹ́ kọ́ ni tó yí sójà ṣé nǹkan rí ni sójà ojú ogun tí wọ́n lè ti ogun kẹ́lẹ́ pa wọ́n dànù ìbá bá wọn rí o wọ́n tírìtì ẹ o àwọn ni wọ́n á kọ fújì tọ́wọ́n bá wá jọ jà fújì ò ní nílọ síwájú òun ni kí Wasiu Ayinde wò K1 wọ́n wà báyìí lára ẹ tó wá jẹ́ ọ̀gá yín yẹn ó ti wá kú gbogbo agbára tí wọ́n bá fẹ́ gbé fún ọ̀gá yín tó ti kú yẹn ó gbé fún kọ́ni sí. but ibi Kwara àwọn èèyàn bá sọ̀rọ̀ lọ́wọ́ o bá mi kí ibi Kwara
dáwàá yìí ó súnmọ́lé wọn ẹ kí ló ka ọmọlé báyìí èmi ò rìn bẹ́ẹ̀ máa pè wọ́n dáàdì ìjọ lè máa wà nílé kí wọ́n á kí yín akọ́láwọlé a máa kọ́ lọ́jọ́ ẹ̀kọ́ ní China ẹ tí yàn ń fún ní owó pé every month tí n bá ń lọ sóò tí n bá ń rí owó wọ́n wà ókè o èyí jẹ wọ́n tún ti ní bá àláòjì àwọn ọmọ wọn sórí Amẹ́ríkà London wọ́n ní nǹkan dáadáa orúkọ wọn jáwé gbòòrò kí n wá gbé pé dáàdì mi èyí Monday ní on the 1st of kìíní kan mo tún dé ẹgbà mú ní fún ẹ fídíò mi ẹ post ẹ gbogbo ayé rí pé tó dààmú ṣe ọwọ́ tiẹ̀ àwọn là ń jẹ àwọn méjì ní wọn ní kejì láàrin yìí òun la máa ṣe nǹkan yẹn fún bàbá ẹ̀yin ni wọ́n á bẹ̀ẹ̀ sìn ṣe rí Ọ̀ṣọ́àyìndé bó ṣe tó lójà wa táwa gbà fún bàbá wa hàn ọmọ tẹ̀yìn tí pàṣẹ wà ní pé Ọ̀ṣọ́àyìndé o pàṣẹ wà ní bàbá òun ní o Òṣùpá ní bàbá òun ní o bí ṣe lè gbọ́ ọgbà ló ń gbà fún Ọ̀ṣọ́àyìndé gbogbo ló ń gbà fún Ọ̀ṣọ́àyìndé o ọmọ tẹ̀yìn ni ẹ̀yin máa wá lo àgbàlagbà Ọlọ́run bàbá àkọlẹ́tì torí Ọlọ́run ẹ pé Ọ̀ṣọ́àyìndé káwọn mọ̀ pé mo lè sọ̀rọ̀ nígbà tí ìyá wọn kú yẹn èmi náà lọ mo lọ sóò ní Kánò ńgbà yẹn ó wí kí n débẹ̀ bọ́ọ̀ ti ẹ̀dá mi wọ̀nyí adé máa sáfì wùlẹ̀ báwọn ọmọ mi bá ní ohun tó wọ́n sóòkú yàn lẹ́ẹ̀mejì ẹ wá ní wọn ò pè yín ó dùn mí wọn ò pè yín yẹn ọmọ mi ni kò gbọ́n tó mi ṣé ó gbọ́n tó yín ni ẹgbẹ́ kí ló ń wò sẹ́ni dáfúgilẹ̀ tí ò dáfúgilẹ̀ gbà yẹn ṣé wọ́n á gbọ́n tó yín ni èjì wọn kéré ẹ̀ ń lẹ̀ dalẹ̀ táwọn wá dé báyìí ẹ bá fi wèrè bàbá rẹ̀ ṣe ẹ má jẹ́ bàbá wèrè bò ẹ bá fọgbọ́n àgbà àtòyé tó lọ́wọ́ fún yín tó fi ń kọrin bàbá yìí múlẹ̀ tó ọgọ́ nínú 84 kọrin kan tọ́ni ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ológun tó gbà wá lọ́wọ́ òṣèlú bẹ́ẹ̀ tí ń gbé bàbá àdúgbò burúkú bíìtì káwa jó káwa kéré bàbá ń tẹ́ fi kọrin gbà ọgbọ́n ni kò tí kú lára yín dáàdì mi kò ní kú lára yín lábẹ́ Ọlọ́run ògo yóò ní tán ẹ ní wọ́ọ̀kùnú ayé ẹ̀yin lẹ dálẹ̀ ẹ lè máa jẹ iṣẹ́ ọwọ́ yín kẹ́ tó lọ tí wọ́n fi iṣẹ́ ọwọ́ yàn ìyá á fi iṣẹ́ ọwọ́ yẹn ìyá á fọgbọ́n jẹ́ ni o ọmọ tí wọ́n bí gbà mí tí wọ́n bínú ara yẹn gbà mí ó lè dá orílẹ̀ fún yẹn o ìwọ ló ọmọ mi tí mo bí àkọ́bí mi ọkùnrin ó ṣe mí lánàá fáfàní ayé ara ẹni o lọ ṣe pásítọ̀tì mò ń bá pò ó wá sọ níbi mi èmi ò ní gbà mo tún gbá owó lọ ṣe o gbọ́dọ̀ ṣe oríire èmi ni mo bí tọ́sí orí burúkú ọ̀tẹ́ ara máa bú oríire tani máa yìn ìyá wọn ti kú mo fọ́ọ̀sì ẹ̀ wá ṣe oríire ó dẹ̀ ń ṣe lọ bẹ́ẹ̀ ni bàbá akọ̀wé káyọ̀dá ti máa fọ́ọ̀sì K1 pàtí ẹ̀rẹ̀ kan lọ lójijì bẹ́ẹ̀ wọ́n débẹ̀ sọ máa lé ikú mẹ́rin ẹ̀jẹ̀ ní star ọpẹ́ ni pé ọpẹ́ o bàbá wa débẹ̀ ẹjọ́ mẹ́rin gan-an tó wá búùsì àwọn yìí ẹwẹ́ ní àwọn yẹn pàṣípà tó jẹ́ star Ọ̀ṣọ́àyìndé gbogbo àyàn ló ń búùsì star àwọn padà àrùkù kankan wọn méjì tí ẹ bá ṣe kàn mí sí gbẹ̀rẹ̀ á tó búùsì gbogbo bí ṣe 50-60 years wọ́n láyọ̀ tó búùsì wọn pàpà sọ́wọ́n ṣe 40 years on stage ó búùsì wọn bó ṣe bẹ́ẹ̀ di 50 years ní láti ó búùsì mi láti bẹ̀kọ́ sáyìn láti wọ́n lọ tó ilé Ọ̀ṣọ́àyìndé fún ìyàwó tó kú ó wà búùsì yín ó dé ní ẹlẹ́ẹ̀kejì kẹwàá ìyẹn ti lọ báyìí a lè ṣèyẹn mọ́lẹ̀ méjì lágbára Ọlọ́run àti àdéhùn àfúfà ẹ máa torí pé tí ọlọ́gbẹ́ tí wọ́n mi tí wọ́n kú gbà ẹ̀ Àyìndé wà mẹ́ mo rántí wọ́n di MC tán ni nígbà ìbáṣà náà wọ́n wà mẹ́ so ó ń gun Ọ̀ṣọ́àyìndé gan ọ̀lẹ́tẹ̀ bàbá yẹn ètìlẹ̀ èmi ò pé wọ́n ṣe yàn gidi ó máa ń sọ pé mi ẹ̀hàn dáhùn dání wàá mọ̀ ó kẹ́nu jẹ mi ní ìsúnmọ́ wọn ni wọn dá ẹni wọn nínú à ń kó jẹ ẹjẹ asúnmọ́ nìyí ìwọ́n àríkọ́sá yìí dáa ó ní pọ́lísì ni kò gbéraga o bá ti gbéra ẹlẹ́jì fáyé ò ní kí àwọn ojú wọn láti ti fọ́ Ọ̀ṣọ́àyìndé káká ló lọ gbéra ẹlẹ́ tí ò gbéraga ni a ní gbọ́ ọmọdé ni torí a máa ti rí tán ẹgbẹ́ orí mi tán ló ń lò fún yín wọ́n sọ ọgbẹ́ ẹ̀ pé wọ́n ní ó dùn àwọn pé ìyá wọn kú wọn ò wá wọ́n sọ láìpẹ́ kọ̀dísà ìdàkẹ́ gbọ́dọ̀ wọ́n yìí sọ́yà nínú tó wà nínú ọgbọ́n náà sọ yẹn nígbà kan tó ń bu yíyàgbé ayé rẹ̀ asálẹ̀ ń ṣe tẹ́sì máìkì ni ètò ìdùnnú láyé ṣe pé ìyá àwọn lọ Ọlọ́run àwọn kejì lọ ẹ̀dẹ̀ wà ní Nàìjíríà
káyọ̀ ilé ìwé kẹ̀kẹ́ wálé ẹ̀ wá kí ni mo ṣe fún yín ṣé ẹ̀ ń gbọ́ bá ìyẹn ló bí Wasiu Ayinde mú gbá ìgbọ̀ngàn tí wọ́n fẹ́ pa kíní yẹn rẹ́ tí ò ní bí wọn ní mọ́ ẹ kàn sọ wọn wọ́n fẹ́ mọ kò mọ̀ pé ń bọ̀ ó lè wálé ẹ jọ ẹ ti gbogbo lé pé sọ wálé kàkà máa ṣe ti tẹ̀lé yín ni ẹ kàn kan géètì bẹ́ẹ̀ who is that yẹn kan jẹ́ ìlàlẹ́ wa ń ta àwọn àrí crowd ta pé ẹ̀ tó wá ìkò ní dá lọ ẹ̀dí ló bá ti wá wò nínú kámẹ́rà wọn sáré wa ní tí wọ́n sì pé ó bá tó ní ìkọ́ mẹ́nu sẹ́ẹ̀dì náà mọ́ lọ́hùn èyí tó mọ̀ nípa kéwọ́ lọ́hùn sẹ́ẹ̀dì mùsùlùmí ni kéwọ́ kọ́lá mùsùlùmí ni so tó bá dàdé nílẹ̀ ayéwo nọ́mbà ẹni tó fẹ́ kọ fújì ọba ni kò sí kí tó ní ṣe kẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ adébẹ̀ so èyí lọ́wọ́ ní Wasiu Ayinde káwọn náà lọ bẹ̀ àwọn pé ọ̀pọ̀ yẹn àlè pé wọ́n pọ̀ láyé àtó bẹ́ẹ̀ ọbọ̀ orí Akóredé Alhaji Saheed Òṣùpá èèyàn rẹ̀ mọ̀lẹ́ka ni èèyàn rẹ̀ la fi ń ju èèyàn rẹ̀ tí orí ẹ̀ mọ́ o sẹ́ni èèyàn rẹ̀ á rí èèyàn rẹ̀ bíi tiẹ̀ tájú bá sọ̀rẹ́ sẹ́ni èèyàn bí ọlọ́run ayé wọn pẹ̀lú ẹ̀ Pasuma èèyàn rẹ̀ ni Òṣùpá èèyàn rẹ̀ ni wọ́n tó gbọ́ Òṣùpá lọ́wọ́ wọ́n béèrè Òṣùpá ní Pasuma òun lòún wá kóun fẹ́ mọ̀ torí èèyàn rẹ̀ lèmi gangan pé èèyàn rẹ̀ bíi tèmi Pasuma wà àwọn sáǹdì kan tí Òṣùpá bọ̀ wọ́n fún ọkọ̀ ẹ̀ bá òun jà ní ló wá dìjà ọkùnrin yìí ológo ni ẹ̀ ogo lèmi náà yáyọ fògo kógo kó máa lọ bẹ́ẹ̀ kò lè lọ bẹ́ẹ̀ gbà ẹ̀ tó bá ṣe ń gbà ẹ̀ kò ní nítumọ̀ ó wá sọ jáde lẹ́nu pé òun wo Pasuma àwọn lọ bá nílé ní ògbọ́rú ẹ̀rí orí wọn ní sọdún bí nìṣọ́ àgbéraga tó ni ṣé wọn ló rọ ni táwọn rí wọn tó ni fúnra wọn náà dẹ́ta láti ìlú òyìnbó odò ọmọlé ọ̀rẹ́ mi àjàmọ́ wọn bí wọn níbèrè wọn ni nígbà tí ìyá àwọn kú Pasuma ló jẹ́ MC ayé gbẹ̀tì òun ló gbogbo ètò lọ́gbẹ̀ ìdààmú pọ̀ òun náwó dọ́gbẹ̀ ìyá tí wàá kú mi wá sí nílé ó gbà mí ní jẹ́ ó lè lébẹ̀ tó kú yẹn gan ṣe kò possible wàá fi opportunity yẹn tó tí ń wá ti bí láti ẹkún ọba ìparí ìjà chance yẹn wá pẹ́ àwọn wá lọ lé ẹ̀ wọ́n dẹ̀ sí ẹ̀tún wọ́n á fáwọn méjì ní best friend of gbogbo ayé ẹ máa ń tọ́ ẹ̀yìn ẹ̀rọ best friend of life yes of life ni mo sọ ọmọ kàwé wọn bá ti ní so kí ọ̀rẹ́ kan tó lè bọ́ rẹ̀ kan lé pé ìjà tó ń jà ó ló lè rí ayé o kọ́ yẹn sì bọ́ pàṣẹ jà ẹ gbàgbé ẹ ọ̀rọ̀ yíra wa ni jà kí Òṣùpá ọba orí Pasuma ìjà yẹn ló lè rí ayé kí ni wọ́n gbé eléyìí dọ̀rùn tó parí o wọ́n dẹ̀ kú sáà méjì lọ́lọ́dẹ̀ dẹ̀ kú sí wọn wọ́n dẹ̀ ṣe nǹkan wọ́n pè wọ́n jókòó pé wá parí ìjà o ẹja fìyẹn náà kọ́gbọ́n bàbá mi kí ló gbọ́dọ̀ èmi fẹ́ fi kọ́gbọ́n àwọn Òṣùpá Ayinde Pasuma ọmọ yín ni gbogbo wọn ọmọ yín gidi àwọn ọmọ yín ni wá èmi náà tí mo ní ẹjọ́ o ká ṣe peacemaker sí mo bọ̀ ìfẹ́ káwọn kan parun tó bá parun kò pé mi náà fújì máa dọ́ọ̀dù bẹ́ẹ̀ fújì àwa unique gan àti ìrìkọ̀ ṣe kọ́nu fújì ṣé o kọ̀nẹ́tì ká ẹ wo Òṣùpá àti Pasuma bọ́ wáyé ṣe ọ̀rẹ́ làwọn méjì o ilé ìlú wa sígbì jù ọmọ sí bàbá ni ọ̀rẹ́ ló lè jù o kí ẹni ọ̀rẹ́ mi gbà fún ẹ ṣé ẹ gbóyè sí yà èmi ò rò pé bẹ́ẹ̀ àwọn tó lè ṣe òsì o lẹ́yìn ẹ tó dá wa sáyé lè kú sí wa ní ká lọ ṣe o because wọ́n ti wà ní ogún òwò ni kó wá ní Pasuma mo gbà fún tèmi lọ bá nílé no bàbá Pasuma wa kíyàn rèé náà wà tẹ́wọ́ gbà kíní yẹn wá ní ẹ̀yin fáǹsì mi ọmọ orí ẹ bá tó débẹ̀ wàhálà ni Òṣùpá ní ẹ̀yin fáǹsì mi tẹ́ bá dánwò lè wò má bá ń jà Pasuma ọ̀rẹ́ mi ní for life ẹgbàgbé ẹ̀ ọjọ́ tó kọ́ náà pé òrè kan fún ní Facebook orí tí o ti kọ́ tẹ́sí Pasuma Òṣùpá old school wọ́n lè lọ ń ṣú ẹ padà Òṣùpá ní ẹ bá tún gbé wèrè wa ẹ ní kádùn ẹ gbọ́ bọ́sì ó control wọn ni dáàdi mi ibi ń kọ́ra ẹ̀yin mo ẹ̀ máa bá sọ̀rọ̀ báyìí K1 ọmọ yín ni a lè pẹ̀yìn méjèèjì pọ̀ lágé ẹ lè máa ṣe bí àgbàlagbà ẹ lọ bá ọmọ yín lé kò kàn mí mo dẹ̀ fún yín ní ọ̀sẹ̀ kan mi ò pàṣẹ fún yín dáàdi mi èmi fún yín gẹ́gẹ́ bí àwọn fásitì ṣe rán mi wá kí n sọ wọ́n rán mi wá bí ni ìdílé wá fúnra mi wá sọ̀rọ̀ wọ́n ní kí n sọ fún yín pé àwọn fún yín ní 1 week kẹ́ ẹ lọ bá Wasiu Ayinde fúnra ara yín nígbà kan tí mo bọ́ kéèsì yìí mo ní Wasiu Ayinde àárọ̀ àwọn abayín lé ni o bàtí àìrídẹ̀ mẹjọ rú K1 bàbá yìí
K1 mẹjọ́rò K1 sọ̀rọ̀ pé ìyá àwọn kú wá ó ná kiri bẹ́ẹ̀ ẹgbẹ́ lọ kárípẹ́ ìyá wọn kú lọ wà ní dáàdì mi K1 ìlú ní kẹlọ bá kọ̀lẹ́tì ilé o lọ fi yẹn kí wọn fún ti àwọn torí Ọlọ́run bàbá mo bẹ̀ ń torí Ọlọ́run lọ kí wọn fún ti ìyàwó ògo wa náà ògo ní fújì gan àwa boost lọ́la yín torí jọ́ tó bá kí wọn èmi adébẹ̀ màá ti gbọ́ pé bí màá débẹ̀ màá ṣe fídíò fún mi àgbélé àwọn post ẹgbẹ́ ayé ayé fújì máa tí wọ́n máa blow sí pé ọpẹ́ ọmọ wa wò ní bí láàrin oṣù mẹ́ta àwọn ṣọ́ọ̀ṣì ń wo fídíò yín lọ́gbòrò tó bá play bí kan lọ́gbọ́n kọrin ládùúgbò sáyẹ̀dẹ̀ kò ní mí ni máa ṣe show sáyẹ̀dẹ̀ wá pèsè gbà lọ́ọ̀jì tẹ̀sí lọ́ọ̀jì yẹn ẹni kan wá ṣeré fún yín ló bá tán wọ́n máa kọrin fún yín gbogbo ayé máa mọ̀ pé fújì ti ń dùn báyìí gbogbo ilé tẹ̀ pé dáadé bẹ̀yẹn ìmọ̀ mi sí àwọn dáadé wa méjì. orúkọ mi ìtumọ̀ ẹ̀ nígbà tí mo kọ́ ń kọrin mò ń jẹ́ Jídé ń sìn for Pasuma mo láìkì jù àdúgbò mi ọjọ́ kan mo wá ní show kan ẹnìkan wá ní wádìí ní ìgbà ìtumọ̀ àwẹ̀ náà tún ní o pé màá ṣe show fún wọn ní Agilẹ̀ gbangba yẹn kì í má lọ sí Ìbàdàn ọ̀dọ̀ mi lọ kí wọn kí n tó dé àwọn fún wa ní bá ti kó ń show yẹn máa lọ pé ibòmí náà ní ọ̀sán ẹ tí mo wá fẹ́ pè fúlálẹ̀ yẹn á sọ fún ẹni mọ́jà mi pé ọmọ ṣe wọn o ẹ tí mo wá dé sí tí wọn bá ti há òkè wọn á pè fóun lálẹ́ kóun ti há látọ̀sán ètò wa jẹ́ mọ́jà mi yẹn òun ló wá sí mistake tó fún ẹni pé mo ní play lọ́sàn-án kò mọ̀ọ́ṣẹ́ mánéjà wọn á dé báyìí wọn á ní wàá ṣe show yẹn mọ́ ó lóun ṣe mọ́ wọn á ń bínú lọlé àgùdá bẹ́ẹ̀ bí máa wọ́n ní ẹ wọlé ṣe bisikẹ́tò ló ṣe bisikẹ́tò bí mo sanra inú wa ń bí mi pé èmi bisikẹ́tò tí mo ṣe wá ń bínú yẹn ni wọ́n bisikẹ́tò ni gbẹgbẹ́ kẹrin mo ṣe wá gbọ́ àbílẹ̀ lọ́wọ́ wọ́n ti pé orúkọ muslim name mi Soliu Deen ni mò ń jẹ́ kó dúró fún S Jídé ni orúkọ mi táyé mọ̀ mí sí jáìsìkẹ́ tó jẹ́ wọ́n á wò sọ ní sáré ṣọkọ̀ tó lóun sọ ní tí wọ́n á pé kékeré gbẹ̀yìn mi ní ṣé ó jẹ́ tó jẹ́ Sunny Adé ni bàbá Sunny tí túà sọ ní tí ó jẹ́ Sunday túà mo ní jẹ́ ń lò bẹ́ẹ̀ bóyá ń lọ bẹ́ẹ̀ nìyẹn gbàgbà tí wọ́n á lò yẹn táwọn ẹgbẹ́ tó wá orúkọ mi ṣe wà tó wá tàn ní 93 ni mo jẹ́ sikẹ́ tó jẹ́ orúkọ wa tán 94 bẹ́ẹ̀ sí 4 second mi wọ́n da kíní pílánì mi rú mo tún bẹ̀ sí sunkún kiri wọ́n ní ẹgbẹ́ mo sì yàn ẹ̀ka tó ń bọ̀ o wọ́n sì fún mi lórúkọ mi o yẹ ní lórúkọ tó mo jẹ́ náà mo wá bínú ẹgbẹ́ mi kí sẹ́kọ̀dù sí ẹ̀ màláìka sẹ́kọ̀dù gba ẹ̀ 94 inú bẹ̀ sẹ́kọ̀dù gba ẹ̀ ẹ̀ tí mo bá gba ẹ̀ rẹ́kọ̀dù mi ó tàn mí bí 6 months mo jẹ́ ipò àṣekò ní ṣe kankan wọ́n ṣe gbàdúrà di 97 wọ́n fẹ́ pù mí mo ṣe ní àdúgbò àgbà ilé wa ní Anípẹ̀lẹ́ street lẹ́yìn mi fẹ́ àwọn ọ̀ṣun lẹ́gbẹ̀ẹ́ mo ń gbé lẹ́gbẹ̀ẹ́ Lagos wọ́n pè nìkan ní bendus wágilé wa báyìí ń ta táìsì olówó ní bọ̀tí à ń lè bẹ́ ọdún ẹ̀ tó lówó abádé bàbá tó lọ́ọ̀ tí wọ́n lè fún wọn kan òkè nígbà gbọ̀ngbọ́n fújì èyí àwọn sẹ́ẹ̀tì àwọn òbé tó gbádùn òbé ni wọ́n á ṣe wágilé wa kánífà wa wọ́n á ṣe mọ́júmọ́jọ́ kejì mọ́júmọ́ Monday Sunday ni mọ́júmọ́ Monday èrò wa pọ̀ gbogbo ẹdùn wọn á jí mo wá ń rìn lọ́wọ́ pé gbé wá ọkọ ní ọpẹ́ o ó pè mí kí n wá àwọn ti sóríire o wọ́n ní wọ́n ló pé àná ní kánífà bíi èrò pọ̀ wọ́n lè jẹ́ kí n mu ọtí oníbẹ̀ ni ó mu gbó wọ́n sọ wọ́n lóyìn fún mi ni wọ́n lè kí n mu o àwọn ọ̀dẹ̀ kọ́ ẹdùn nígbà wọ́n fún ìfúra fún wọn tún bẹ̀rẹ̀ sí wá pé lẹ́fẹ̀ẹ́ fún mi ní dáhùn tó ń gbà fún mi ó dẹ̀ kọ́ ẹyìn ó tó àgbà mu ni ṣé nígbà tí mo gbó ó wà sísì mi lọ́dọ̀ tiẹ̀ nígbà tí mo ti lọ́dọ̀ tí wọ́n ó wà sísì mi níbo mi ìgbóni wà sísì yẹn bẹ́ẹ̀ àtọ̀ tíṣẹ́ lọ bẹ́ẹ̀ bóyá ní kí n wá kí n lè yọ Sunday yọ kejì àbí kan ní ìmúdélé wọn géètì wọn ní wọn sí wọn church ìyẹn mọ́lá tó wà lé wọn yọ kejì Monday yes Monday sáwọ́dé ní kálíbà tá a ṣe mọ́júmọ́ Sunday ni lòún rí mi no Friday mọ́júmọ́ Saturday lòún wá rí mi pé kí wọ́n bá wọn lé Sunday Friday ní kálíbà yẹn mọ́júmọ́ Saturday ni mo lọ sí ilé wọn tí mi ò bá wọn ní ilé Sunday ni bá wọn lé lọ church mo tún wá dígbọ́ Monday wọn lọ sí ọ́fíìsì wọn pé mo ń béèrè wọn ní kí n wọlé mi wọ ọ́fíìsì wọn rí o
ṣọ́ọ̀bù mọ́ àríntàn ọ́fíìsì yẹn wá fine balance ó kàn ní olórin olóòfẹ́ tí wọ́n ṣe rẹ́kọ̀dù ni mo ní bẹ́ẹ̀ni rẹ̀ ó kàn sí báyìí nílẹ̀ ṣùjú ó lè ju owó sí mi 5,000 naira bíi mo sì dààmú owó ẹ̀dá bí kí n fún yẹn 100,000 mo ní rẹ́kọ̀dù ìyá báyìí ìwé dẹ̀ ń tàn mo rí dẹ́ka olúmọ rẹ́kọ̀dù mo lọ fún ọ lówó fídíò mo yìí ṣe fẹ́ sọ́kọ̀dù mi nìyẹn ọlọ́dọ̀ ìgbà tí wọ́n parí ẹni tó wá ní stúdíò yẹn ọmọ olúmọ yẹn ṣínà ló porúkọ ẹ̀ ló wá ní òun láìpẹ́ òun yóò wá pò mọ́ tiẹ̀ jáde tí bàbá wọn olùṣègùn fúntẹ̀ kò yí gbà ẹ̀ òun máa ṣe tó ti ṣípá ni o àlọ́ṣẹ̀ ní Mayflower tọ́kọ̀ ní oṣù mẹ́ta sí oṣù mẹ́rin làwọn èèyàn mú káàkiri lẹ́kọ̀ọ́ lẹ́nìkan sọ pé òun fẹ́ rí mi dẹ́dẹ́dẹ́ àfáà ni Mugami lẹ́kọ̀ọ́ ó dẹ̀ nice ọmọlọ́wọ́ náà ẹtú mi lọ bá dé ọ̀rẹ́ mi family mi bí ọ̀rẹ́ family ọjọ́ manager mi ìsìn paramá ló ń jẹ lọ́wọ́ dẹ́kọ̀ ẹ̀wọ̀rẹ́ fún ní ìmọ̀ta ní òkè àlejì wọn adébẹ̀ wá ní a máa ṣe rẹ́kọ̀dù ní ọ̀túnla ẹ̀ ti rí rẹ̀ kí mi nígbà kan gbé rẹ́kọ̀dù bọ̀ mẹ́ta lé tán dàmí láàmú ló ní ọ̀túnla wà bọ̀ sílẹ̀ ẹ̀rẹ́ mú pé lẹ́nu àìní ìlú máa ń kọrin fúnra mi àríyáàsì ó sọ sílẹ̀ àlọ́ṣẹ́ rẹ́kọ̀dù àlọ́ṣẹ́ nílùú pèsè lẹ́kọ̀ọ́ tó ṣe kan lọ but ètò wà ń tán sìn ó ní so far so good ó wà ní audio mark ó wà ní YouTube òun dẹ̀ ní best record mi nípa fún tí n bá ní mo ṣe record pé kí mi gbọ́ bá ìpínlẹ̀ orin tí mo kọ record tí àwọn tó produce ẹ̀ gbogbo everything ṣàmù real entertainment alága real entertainment real lounge entertainment òun ló gbé jáde olùgbà ìwà sí bí Ọlọ́run kò ní jábọ́ kò ní ṣubú ayé báyìí bá ń jáyé Ọlọ́run bá mi ṣàánú ẹ̀ òun ló tọ́nà sí ìràwọ̀ yẹn wọ́n ní lẹ́sùn gbẹ̀lẹ́mù ní dúpẹ́lọ́ Alawakala Sodiq ọmọ mi ní Dioro Alawakala òun náà ṣe bẹ́bẹ́ Pasuma Wonder ọ̀gá wa ìjọba mọ̀lẹ́kà làwọn òṣèlú mọ̀lẹ́kà ọ̀gá wa àdìpẹ̀lẹ̀ ọgbà olóòtú wájú ẹ̀ náà tó fi tọ̀mọ́lẹ̀ mi ní láàṣì ẹ̀ tó fi di pé mọ̀lẹ́kọ̀ọ́dù tó wà ń tàn sí ní so far so good lórí audio mark YouTube àti Google lórí àṣẹrẹgẹ ẹgbẹ́ ẹmọ tí ẹ bá gbé ní ẹ máa gbọ́ mẹ́ta ní track yẹn ẹ gbọ́ mẹ́ta ó balance ẹ ṣe gan. 0032393545.